pé kódà ọkọ mi sọ fún ọmọ yín pé ọkọ mi níbọn lé mo ní ìbọn pé ṣé ó ń sọ ọlọ́pàá náà ló níbọn lé mo ní wàhálà ìwọ̀n níbọn lé tèmi sọ láti ọdún yìí wọn níbọn lé o pé mọ́ wà pọ̀ bẹ́ẹ̀ lẹ́ni wọn níbọn lé pé ṣèbí bọ́kọ mi ṣe close mọ́ ọmọ táwọn kò close mọ́ mi bẹ́ẹ̀ mo ní mo ní rọ́lẹ̀ pa wọn ní má ṣàṣán táwọn níbọn lé o ó sàn àṣọ pé mo lè káyàn mẹ́ta tán pé wọ́n pe bàbá kan náà ní olórí ògbóni ni bàbá yẹn pé tọ́wọ́n bí di fún àwọn ológun bàbá yẹn lógun gidi jù wọ́n lọ ibi tó ibi tágbára yẹn kan bá pè sí ní tèèyàn kan ti bẹ̀rẹ̀ lọ̀rọ̀ yẹn ṣàpadà hẹ́ndì síbẹ̀ yẹn làṣà lọ mo kọ́ mi wá dé wọn tó rán jáde mo wá sọ gbọ̀rọ̀ yẹn fún wọn pé kí ló ń ṣẹlẹ̀ gangan pé sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ ó ní ẹ ṣé mo trust àwọn kò sẹ́nìtì sẹ́. ọkọ yín ò bá ní gẹ́gẹ́ papọ̀. àjọ sùn papọ̀ ni. ẹ̀yin àti ẹ̀. èmi àti àjọ rojọ́ bàtà rojọ́ tán àwo fíìmù. ẹ dẹ̀ fi pé ẹ kì í sùn wọra púpọ̀ jù. mi kì í sùn wà tó bébì lélẹ́yìí kò sí kí bébì má mọ̀yàn lóru. ìgbàkúgbà lọ́ máa jí. so kíkọ́ mọ́jọ kó jẹ́ kú lẹ́gbẹ̀ẹ́ yín. no. a whole lot of things tó pa èmi àti ẹmọ́ mi ẹ̀pọ̀ because èmi àti ẹ̀tẹ́ sọ̀rọ̀ kó tó di pé èmi àti ẹmọ́ mi ẹ̀ close. wọ́n dẹ̀ ti máa like ọ̀rọ̀ èmi àtọkọ wọn dẹ̀ yìí like full consent wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa torí ní last year December wọ́n mọ̀ pé ń fẹ́ra yín. wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa àwọn lélẹ̀ wọ́n mọ̀ ń pa torí last year December. mímọ̀ tí mo mọ ọkùnrin tó jókòó yìí ni mímọ̀ tí mo mọ̀ àdúgbò wa ilé tá à ń gbé ibi ilé karùn-ún ilé márùn-ún síra wọn ni o tọ́mọ ẹ fi sùn lọ́dọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ sọ pé ọmọ yìí kí ló ṣẹlẹ̀ nílé yín tó fi wá sùn sọ́dọ̀ yín ìyẹn number 1 number 2 tó wá ní pé nígbà tẹ́ tọ́pọ̀ yín sọ pé òun fẹ́ sùn lọ́dọ̀ yín yẹn nígbà tẹ́ sọ pé ọmọ yìí fẹ́ sùn lọ́dọ̀ yín yẹn ẹ wádìí pé kí ló ṣẹlẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹ wádìí pé ṣé wàhálà wà nílé àbílẹ̀ wọn túkà àbí nǹkan àbílẹ̀ wọn jóná lẹ̀ ṣe yẹn ẹ̀dẹ̀ àbọ̀ ẹ̀ sílé. torí ẹ̀sìn lẹ fi ní kí ọkọ yín fẹ́yàwó mi àbí torí ìfẹ́ lè bá sin nínú rẹ̀. rárá sà tó gbọ́dọ̀ tí wọ́n máa sọ sílẹ̀ ń sìn irọ́ ńlá pátá ni èmi kọ́ máa sọ pàṣẹ tèmi bẹ́ẹ̀ torí pàṣẹ tèmi ò pọ̀ náà rẹ̀ mi mú wá ìtọ́ṣe mọ́rọ̀ tí mi dẹ̀ nǹkan tó fẹ́ gbà ń bẹ̀. ọmọ màmá ló ní lá àfi married man yìí lòun ò fẹ́ ẹ̀gbọ́n ìyàwó married man ló dẹ̀ kọ́lé sádùúgbò wọn yìí tí wọ́n fi ń gbé ń bẹ̀ ọ̀rọ̀ yìí mà wá wọnú ara wọn seriously. àbí kí ni ká ti gbọ́ wípé ọkùnrin ń gbé nílé ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ ìwà àtijú gbà ní eléyìí kò dáa ó ti ní lójújú ó lè lọ ọ̀rọ̀ burúkú tòun tẹ̀rín. àdàbà ń pògèdè ó ṣe bí pẹ́yẹlé ò gbọ́ ẹyẹlé kúkú gbọ́ títìrì ló ń tirì. àṣé gbogbo ọ̀rọ̀ yìí ní ìyàwó lé ti mọ̀ sí ó fi gbígbọ́ ṣaláìgbọ́nù àbí ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ ló ti wá di tí bàbá fẹ́ parí yìí o ẹ̀rín ọ̀yọ́ ẹ̀ ń kánjú ǹjẹ́ ẹ mọ̀ wípé aláàfin ò rebi kankan bàbá ọmọ ti padà sọ̀rọ̀ bí gbogbo ẹ ṣe jẹ́ ọ̀kánjú obìnrin yìí pọ̀ gbá alábòsí ni ìyàwó married man yìí náà ti padà dìbọ́ǹkì gbogbo ọ̀rọ̀ yìí ó ní irọ́ ńlá pátápátá ni wúmọ̀ ẹ̀ pamọ́kọ̀ òun ọ̀rọ̀ ti dìbò lo ìyá mi wọ́n ti fi ọ̀rọ̀ yìí kọ́ ìyá Ọ̀ṣun lọ́rùn o ẹbí kìíní àti ẹbí kejì ti wọ gàù ẹlẹ́jọ́ méjì ló dẹ́ pàdé ara wọn yìí wọ́n fẹ́ fẹjọ́ pàlájì Oríyọmí ni sùúrù pọ̀ ńlẹ̀ ọ̀rọ̀ hankachifu ti wá dá wàhálà sílẹ̀ báyìí o ta ni wọ́n lo hankachifu fún kí ni wọ́n fi hankachifu nù ta ló mú ẹni tí ó lo hankachifu ta ló sì rí nígbà tí wọ́n lo hankachifu gbogbo ó dorí fọ́nrán yìí a whole lot of things lọkùnrin yìí ní ó pa òun àti màmá girlfriend ẹ̀ papọ̀ red hankachifu ṣe wá jẹ ẹ̀yin ènìyàn ẹ jẹ́ wá nǹkan fìdílé tàbí ká fìdílé nǹkan ẹ jẹ́ ká tún wo ohun tó ṣẹlẹ̀ yìí. orúkọ yín mà. Esther lórúkọ mi sẹ. kí ló ṣẹlẹ̀. mo ní ìjù pẹ̀lú man tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mi yìí. ẹni yìí. bẹ́ẹ̀ ni torí ilé wọn ò jìnnà sí wa. ok adẹ̀jọ jẹ́ oníbàárà. báwo lẹni tó ṣe jẹ́. ọkọ mi nẹni. ok wọ́n máa ń rajà lọ́dọ̀ mi. bọ̀ǹgbà tó mi fẹ́ jẹ́ kọ́rọ̀ yẹn lọ fà torí wọ́n ti béèrè àwọn oríṣiríṣi lọ́wọ́ wa. mo rí traces pé òun àtọmọ mi jọ ń go out. ok mo á sọ fún ọmọ mi mo ní lágbájá mi ì fẹ́ nǹkan báyìí mi ì fọwọ́ sí kéyìn ọmọdún mélòó ni ẹ tí wàá sọ pé married man ló fẹ́ máa tẹ̀lé mo ṣáà ń bá ọmọ yẹn fa wàhálà nínú ilé at the long run mo padà lọ bá máa yín nínú ilé pé lágbájá ẹ̀dẹ̀ fẹ́ máa ṣẹ̀ mí o mo rí àwọn nǹkan kan báyìí wọ́n ní báwo lèmi ṣe mọ̀ mo ní mo mọ̀ náà nítorí pé ìyáálé ilé ni mí èmi dẹ̀ mo bímọ mi mo mọ nǹkan tọ́mọ mi lè ṣe mo mọ nǹkan tí ò lè ṣe so eré orí igi ni gbogbo yẹn ó dẹ̀ padà béèrè ó ní ó dà mọ́mì òun ti gbọ́ tó bá ṣàṣe jẹ́ àtúnṣìjọ máa sọ̀rọ̀ ok fine ó dẹ̀ tún ṣe díẹ̀ mo tún rí i pé ìrìn àjò yẹn náà kò tí stop ó ti tó bíi 2 weeks mo tún padà tún pè pé mo fẹ́ rí yín ó dẹ̀ wá sọ́dọ̀ mi ní ṣọ́ọ̀pù ọ̀dọ̀ mi torí ilé ni mo ti ń tajà adẹ̀túnjọ sọ̀rọ̀ ó ní mọ́mì ọ̀rọ̀ yìí kò tí ì yé wọ ò pé náà tó bá ṣe pé lóòótọ́ ó bá ọmọ mi sọ̀rọ̀ lóòótọ́ pé ṣùgbọ́n òun dúpẹ́ pé kò tí ì sí nǹkan kan láàrin àwọn mo ní okay fine kò sí wàhálà ṣáàjọ mi ò fẹ́ mo dẹ̀ sọ àwọn nǹkan kan tó ṣẹlẹ̀ nípa
ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ tó kọ́lé sádùúgbò wa tó wọ́n fi wá ń gbé ń bẹ̀ ipe bá a ṣe jọ close tó mi ní fẹ́ kán máa gbọ́ orúkọ ọmọ mi pé òun ló ba ìdílé àwọn jẹ́ pé mi ì fẹ́ ọ̀rẹ́ tá a bá jọ ń ṣe jẹ́ kó dúró báyìí. ilé ẹ̀gbọ́n ìyàwó wọn náà ń gbé ládùúgbò yìí. bẹ́ẹ̀ ni kò wá pẹ́ ó tún tó bí ìjọ tí mo wá bínú níjọ́ ẹlẹ́ẹ̀kẹta sísá mi wá kí mi wọn tiẹ̀ pè mí páwọn ń bọ̀ gan nígbà tó dẹ̀ dalẹ̀ mo wá sọ fún mo ní mo ń fèsì àwọn nǹkan kankan báyìí o mo ní ẹ gbà mí o eléyìí ṣẹlẹ̀ ní inú ìdílé wa o mo dẹ̀ ti rélé náà wọn bá ní kí n jẹ́ ká lọ síbẹ̀ mo dẹ̀ ṣe débẹ̀ mo bá níwájú ta ó jókòó lágbájá mo fẹ́ rí yín ó ní wọ́n mi ṣe kó sí mo ní kó má bàa sí náà nìbọn mo fẹ́ rí yín aṣáàtújọ sọ̀rọ̀ mo sọ mi ti rí changes torí pọ́ ọmọ mi ò gbọ́ràn sí mi lẹ́nu mọ́ nínú ilé mo ní kó fọmọ mi lọ́rùn sílẹ̀ ṣé nǹkan mi wà ń bẹ́ẹ̀ ni mi ní fẹ́ nǹkan tí ìyàwó ẹ̀ máa gbọ́ sọ̀rọ̀ yìí o ṣe mọ̀ pé irú ọ̀rọ̀ báyìí lè dá lérú mi dẹ̀ fẹ́ wàhálà ó ní mọ́mì ó dáa gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yìí máa wá rí yín lọ́la fine ó dẹ̀ dijọ́ kejì sísà mi náà dẹ̀ dìde àjọ lọlé ńgbà tí mo délé ọ̀wọ́n ṣàtúnbá mi wípé bí mo ṣe yẹn kò tí ì dá tó ṣe ló yẹ kí n pariwo mọ́ ju báyẹn lọ mo ní èèyàn máa ń fi díẹ̀díẹ̀ ṣe nǹkan ni tí ò bá wá padà gbọ́ ló máa padà dáríwo àṣàkùsùn lálẹ́jọ́ yẹn ó dijọ́ kejì ó wá fúnra rẹ̀ torí pé ó ti lóun bọ̀ ó dẹ̀ wá bá mi adẹjọ́ sọ̀rọ̀ yẹn ó dẹ̀ mention ọ̀rọ̀ kan pé mọ́mì mi lè sọ pé èmi àtọmọ yín àmà go out ṣùgbọ́n kò tí ì sí nǹkan kan láàrin wa mo ní mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé èmi gan ò gbàdúrà kírú nǹkan bẹ́ẹ̀ kó wáyé láàrin ó wá sọ wá ní mọ́mì ó wù mí mo fẹ́ fẹ́ ọmọ yìí ní tòótọ́ ni ṣé torí pé mo sì ń ra ráìsì agolo méjì àbí ráìsì agolo kan ni ẹ̀ ṣe fẹ́ accept mi mo ní wo first mi ò lè gbà kọ́mọ mi fẹ́ married man èmi gan bí mo ṣe wà yìí ńgbà tí mo sì bímọ ẹyọ kan mo ń sọ pé mi ò fẹ́ married man láyé mi Ọlọ́run dẹ̀ ṣe fún mi mo ní so nǹkan téèyàn bá ti léèyàn kọ̀ èèyàn kọ̀ ni mi ì fẹ́ mi ì lè gbàdúrà mi ì lè sáré mi ì lè lọ sórí òkè débi pé màá lọ máa jagun kan fún ọmọ kan tó bá ti yá ó dẹ̀ dórí kodò ó ní bò mọ́mì ṣàbí torí ìyàwó mi mo ní gbogbo ẹ̀ mi ò tiẹ̀ fẹ́ ni ok ó dẹ̀ lọ ní èmi kọ́kọ́ dìde mo wọ ṣọ́ọ̀bù ó dẹ̀ pẹ́pẹ́pẹ́ ó dẹ̀ dìde ìwọ náà lọ kò ju bí ijọ́ kẹta ìyàwó ẹ̀ wọ́dọ̀ mi lálẹ́ ó wá ra nǹkan mo ti gbàgbé nǹkan tó wá ra bọ̀ ó padà sọ lẹ́nu pé yọ̀ lòun wá ra àwọn ọmọ mi náà attend sí ó dẹ̀ ló fẹ́ rí mi mo wá wò pé àwọn ọmọ yẹn wà nínú ilé mi mọ̀ nǹkan tó fẹ́ sọ mo ṣá tẹ̀lé jáde torí èmi àti ọkọ ẹ̀ ti jọ ń fa issue èmi tèmi dẹ̀ ni pé kò mọ̀ ó dẹ̀ pè mí jáde síta onímọ́mì gbogbo nǹkan tí òun gbọ́ tí ó ń ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àtọ ọkọ mi kò sí tí mi mọ̀ sí o mo kàn ṣe bẹ́ẹ̀ ni pé mi ń gbọ́ ni mo ní ṣé pé ẹ gbọ́ ó ní òun gbọ́ o òun dẹ̀ ń rí gbogbo ẹ̀ ó ní bọ̀ òun kàn ṣe bẹ́ẹ̀ ni pé òun ò gbọ́ bọ̀ mọ́mì kí ló dé tẹ̀ ṣe fẹ́ kí ọkọ mi fẹ́ ọmọ yín mo ní irú ìyàwó wo lẹ́yìn ẹ̀dẹ̀ ń sọ fún mi báyẹn pé kọ́mọ mi wá dá léyìn rú èmi ò lè gbà kọ́mọ mi fẹ́ married man kí ló ṣẹlẹ̀ mọ́mì àbí ṣe tó rà ṣe ń ra ráìsì agolo kan àti ráìsì méjì lẹ́ṣẹ̀ ní lè gbà mo ní àti ráìsì agolo kan àti méjì mo ní mi accept ni kò pẹ́ ẹ̀ lọ́mọ kan dé ó wá fún ní fóònù ó ní ọkọ ẹ̀ ń pè lé wá ní mọ́mì ẹjọ́ tó yọ wọ́n ṣàlè béèrè kẹ́ ẹ padà sọ pé èmi àti yín kì í ṣe pé àjọ ń sọ̀rọ̀ kankan àbí pé kíní o ò dẹ̀ lọlé ó dijọ́ kejì àwọn ọmọ ti lọ skul tán bí time tílẹ̀ máa ń dá yẹn 10-11 mi wo time níjọ́ yẹn ó dẹ̀ wá padà ó wá bá mi nínú shop òkú bá mi tí mò ń tún shop ṣe ni ó dẹ̀ ní mọ́mì ọ̀rọ̀ tí ìyàwó yes ọ̀rọ̀ tí àjọ ń sọ ní àná àbọ̀ mọ́mì kí ló wá dé tẹ́ ẹ̀ fẹ́ gbà mo ní sí nǹkan mi wà ń bẹ̀ ni mo ní mi ń gbà mi lè gbà kọ́mọ mi fẹ́ married man àwọn boys wà ń bẹ̀ ọmọdún mélòó tiẹ̀ ni kí ló ọkùnrin wo ló ti fẹ́ sọ pé òun kó léyà kí ṣàkọ́ ti story yẹn short ó padà ń sọ fún mi pé owó rí pé ti tèmi ni ti tiẹ̀ ni mò ń ṣe but mọ́mì kí lẹ rò pa lè ṣe sọ̀rọ̀ yìí mo ní ìwò èmi máa bóyá kó bá mi get nọ́mbà ìyá ọkọ ẹ̀ kó fún mi náà ó ní òun fóònù òun dẹ̀ ti ní fault but mọ́mì mo mọ tẹ̀ nọ́mbà wọn lórí ó dẹ̀ pé fún mi àwa try nọ́mbà yẹn ò lọ ó ṣàn bounce back ńgbà tó pẹ́ ọmọléèké kan wá sọ́dọ̀ mi wá ra nǹkan ó dẹ̀ ní pé kí n fún ẹ mo ní kọ́ ọmọ yẹn fún mi ń fóònù ó ṣàwo ọmọ yẹn lo fóònù yẹn ká fi wo nọ́mbà yẹn pé ṣó máa tún lọ lọ́dọ̀ títí ẹ̀ àrí pé kò lọ náà mo ní fáìn kò lọ wá ní bọ̀ mi ṣe mistake nọ́mbà yìí náà mọ nǹkan kan ẹ lọ sọ́dọ̀ woman kan tẹ́ ẹ ti mọ̀ mọ́ wa tó wọ́n ti jọ gbélé kò rí ẹ lọ bá ẹ lọ sọ fún pé ẹ fẹ́ bá mọ́ mi lágbájá sọ̀rọ̀ mo ní òkè kò sí wàhálà màá lọ nígbà tó ṣe di ìrọ̀lẹ́ mo dẹ̀ lọ síbẹ̀ yẹn mo mọ̀ pọ̀ lọ́run á tọ́ mi sọ́nà màá mọ ẹni yẹn mo ti rẹ́ni yẹn rí bọ̀ tí n bá rí màá mọ̀ pé ẹni tó ń sọ nìyí àdẹ̀jọ parí ọ̀rọ̀ síbẹ̀ yẹn mo dẹ̀ dọ́hùn yẹn níwájú ọlọ́run àtẹ̀yàn wúmà yẹn
ó kọ́kọ́ fíìl bákan pé ṣèbémi àti wọn close kí ni mo fẹ́ wá gba nọ́mbà lọ́wọ́ òun sí mo wá sọ mo ní ẹ wò òun nìyí nọ́mbà yìí mò ń pè ó ń bounce back ẹ jọ ẹ bá mi wo nọ́mbà yẹn lọ́dọ̀ yín bóyá ó contradict pé mọ́mì sọ pé tí n bá fẹ́ rí àwọn àmì mo fẹ́ bá wọn sọ̀rọ̀ kan tó ṣe pé tí n bá ti dọ́dọ̀ yín ok adẹ̀jọ sọ̀rọ̀ ǹjọ́ yẹn woman yẹn kọ́kọ́ feel reluctant pé ṣé kí ló dé tẹ́ ìgbà lọ́wọ́ àwọn lágbàjá mo ní mi ń lé gbà lọ́wọ́ torí mọ́mì wọn ti mọ̀ pé ẹ ṣáà pé màmá. mo ṣáà pé mọ́mì wọn so mo ṣáà pé mọ́mì wọn wọ́ndà pé kí ló ṣẹlẹ̀ wọ́n ní ṣe kò sí nǹkan kan mo ní kò sí nǹkan kan mo dẹ̀ padà explain ọ̀rọ̀ yẹn fún wọn bọ̀ èmi ti kúrò lọ́dọ̀ woman yẹn mo lọ yá fóònù ẹlòmíì lọ pè mo á sọ fún wọn mọ́mì nǹkan báyìí ń ṣẹlẹ̀ mo dẹ̀ ti ń bo ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ èmi àtọmọ yín àtijọ́ ń sọ ipe mi ìfẹ́ wàhálà mo ní n tí mo wá ń sá fún pé kíyàwó má mọ̀ ìyàwó ti padà mọ̀ ìyàwó wá ń sọ fún mi pé kí n jẹ́ kí ọmọ tèmi fẹ́ ọkọ òun fún kí ni ẹ̀jẹ̀ bá mi wọ́n nù wọn tí wọ́n bá ti dẹ̀yìn lẹ́yìn ọmọ mi máa gbé wọn làgídìgbò mo ní mi ìfẹ́ nǹkan kí ló dé ṣe dandan ni mọ́mí wọ́n ṣáà bẹ̀rẹ̀ sí ṣe ní orí fóònù níjọ́ yẹn àbúrò máa ń yí wa gba fóònù ó ní pẹ̀lú condition mọ́mí òun pé tóun bá mọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ mo fẹ́ sọ òun ò ní jẹ́ kí mọ́mí òun pìkì kọ́ yẹn pé òun lòun máa pìkẹ̀ adẹ́jọ́ sọ̀rọ̀ ó wá ní kí n tún padà sọ̀rọ̀ yẹn fún un mo tún padà tún explain fún exactly bí ọ̀rọ̀ yẹn ṣe ṣẹlẹ̀ ó wá ní òun ti gbọ́ pé mọ́mí bọ̀ ṣé orí lágbájá ò pé ni ó ṣe lè sọ pé kọ́kọ́ òun fẹ́ yàwó léhun ṣé pẹ̀lú condition tí wọ́n sì wà yẹn náà ń fẹ́ yàwó kejì sórí wọn ti dàrú ni àbí ṣọ́ọ̀tì lu ọpọlọ gẹ́ yìí ni ọkọ bọ̀dá yẹn ṣáà padà ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ torí bọ̀dá yẹn náà mọ̀ mí gbogbo ìgbà tán wá fún némi àwọn pípọ̀ yìí àjọ sọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ yẹn parí nígbà tí dáàdì ẹ̀ dé lálẹ́ mo download ọ̀rọ̀ yẹn fún wọn pé nǹkan tá à ń fà o báyìí ni ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ o bọ̀dá yẹn náà tún bá wọn sọ̀rọ̀ ó ní mọ́mí òun ò lè bá wọn sọ̀rọ̀ wípé àtìgbà tí àti pè yẹn ni mọ́mí òun ti ń ké pé ọ̀rọ̀ yẹn dùn wọ́n ìyẹn lọ bẹ́ẹ̀ yẹn èyí tó wá ṣẹlẹ̀ tó fa issue yìí gangan òun ni pé ọmọ mi nọ́ọ̀sì ni kò sọ ohun tó sọ fáwa ni pé òun lọ bíṣẹ́ night bó ṣàṣe dé ọ̀dọ̀ wọn tó lọ sùn èmi ò mọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n ti wá tẹ̀fẹ̀ inú wọn tán ó wá di ìjọ Friday mọ́júmọ́ Saturday ló lóun sùn bẹ̀ kò sọ fún mi gan ìyàwó ló padà wá sọ fẹ́mi ńlé wọ́n bọ́ ṣe wá gba bí mo ṣe wọlé tí wọ́n ní pálọ̀ pé olóòfẹ́ rí mi ṣé kò sí ọkọ ẹ tó ti sọ pé kó má wọ́dọ̀ mi mọ́ ó sì ní kó má ra nǹkan lọ́dọ̀ mi mọ́ ó ní káwọn ọmọ ẹ má kì mí mọ́ kí ló dé ó ní mọ́mì ṣẹ̀ṣì wà ń bínú ni ọ̀rọ̀ yóò tó bínú náà àdẹ̀jọ́ tún jọ sọ̀rọ̀ yẹn ó dẹ̀ ní ìwà àtọmọ mi ẹ ti jọ di báàgì nǹkan ìpè tí kó lọ block ọkọ ẹ pé nǹkan tí ọkọ ẹ bá ń sọ fẹ́ fi mọ̀ bóyá ọkọ ẹ sì nífẹ̀ẹ́ rẹ̀ ìpè kó lọ mú gbogbo àwọn nǹkan tí wọ́n bá jọ ń sọ yẹn kó máa screenshot ẹ̀ kó máa send ẹ̀ sí òun ọmọ yẹn náà bóyá torí àgọ́ ẹ̀ òun náà dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ìyàwó ṣàṣọ oríṣiríṣi níjọ yẹn bẹ́ẹ̀ ni bọ̀ wọn kọ́kọ́ sọ fún mi pé ó sùn bẹ̀ nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì ìyàwó tún ti wá sáré gbọ́n wá ó ní kó mú fóònù ẹ̀ wá ọmọ àdẹ̀jọ́ ń fọṣọ ni èmi jókòó báyìí mo ń fọṣọ ọmọ yẹn bẹ̀rẹ̀ ó bá ní kó lọ mú fóònù ẹ̀ wá ọmọdé tún lọ mú fóònù lọ fún un bá ní kí ló dé ó lóun fẹ́ wo nǹkan bẹ́ẹ̀ ni bọ́mọ ṣe sọ torí mi ò sí bẹ́ẹ̀. ẹlẹ́jọ́ fọṣọ nínú. ó pè jáde síta síwájú ṣọ́ọ̀bù mi mọ nǹkan tí wọ́n jọ lọ ṣe ṣùgbọ́n ńgbà tó ọmọ máa padà dé mo ní kí ló dé ó ní mọ́mì lágbájá sọ pé òun fẹ́ wo nǹkan ní orí fóònù òun but conversation òun àti ọkọ wọ́n ti delete gbogbo ẹ̀ conversation tòun àti tiwọn wọ́n ti delete gbogbo ẹ̀ mọ́mì kí ló ń ṣẹlẹ̀ mo ní kí ló ń ṣẹlẹ̀ bí báwo ṣèbó ló ń pè mí mo bá lọ síta bí ń ṣe lọ bá nìyẹn mọ́mì òun fẹ́ sọ̀rọ̀ kan fún yín mo ní ṣe kò sí o ó ní ṣe mọ̀ pípa tàjọ́ ń sọ̀rọ̀ lánàá mo ní ó possible kí ìfẹ́ má ti tàn láàrin wọn má bu ọkọ ẹ lójú ẹ bó ṣe ń gbé ṣépè tó ń sọ̀rọ̀ òdì yìí má sọ lójú ẹ o ó lágbára o gbogbo tí wọn náà dẹ̀ sọ pé o máa ṣe yìí má ṣe o má kúrò lọ́dọ̀ ọkọ ẹ o torí òun sọ pé o máa kúrò ipò ti pé bàbá ẹ ti sọ pé kí ló wá sọ. ìgbà tí aṣáà kúrò ní ibibẹ̀ yẹn torí ọ̀rọ̀ tó sọ èmi padà ná ọmọ yẹn ṣùgbọ́n tó wà rò pé mi ti gbọ́ ọ̀rọ̀ yìí délẹ̀ mo wá lọ ilé ẹ̀. ìgbà tó pè yín síta yẹn kí ló wá sọ. n tó sọ fún mi ni pé mọ́mì ẹ̀yin tẹ́ ní pé kóun má bàá ọmọ yìí máa sọ ọ̀rọ̀ tó le lánàá ṣé mọ̀ pé ó ti padà gbogbo ọ̀rọ̀ táwọn ń sọ àṣọpadà lọ sọ fọ́kọ òun tó ìpọ́kọ òun gan fọ́ etí òun nínú ilé mo ní bẹ́ẹ̀ mi ṣe pé ọmọ ènìyàn pé wá ṣé mo pé tí mo sọ lánàá ní máa bọ̀ mo ṣáà ná ọmọ yẹn èmi wọlé òun náà bínú lọ pé mi ti gbọ́rọ̀ mo ti ná ọmọ mo wá ṣàtún lo brain pé ṣe bí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ èmi ṣàpè dáàdì ẹ̀ mo sọ fún wọn pé dáàdì lágbájá ṣe rí nǹkan tí mò ń sọ ṣe rí pọ́mọ ìfẹ́ fa wàhálà sáàdúgbò yìí èmi ò mọ nǹkan tí wọ́n jọ ń fa ọ̀rọ̀ wọn ti fẹ́ sú mi o ọ̀wọ́n bá bínú wọn bá ní kí n jẹ́ kí gbogbo wa lọ sílé wọn àbáyàwó lẹ́nu náà dìgbé tó ṣe ṣọ́ọ̀nù wọn níjọ́ náà ọ̀wọ́n ṣàtúpadà ń bú ọmọ pé ṣèbó ti ráyé ẹ o ti rí nǹkan tí o ń fi ojú àwọn rí kí ni gbogbo rọ́bìṣì yìí
èdè kan tí ìyàwó pè bí èdè àgọ̀ báyìí mo wá padà lọ lẹ́yìn ìgbà táwọn ti lọ tán pé lágbájá bó ṣe bọ́kọ mi sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mi láìkẹ́ o mi láìkẹ́ bí ọkọ ẹ ṣe kéré sí mi mi ò lẹ́tọ̀ọ́ àti bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ so jọ nítorí Ọlọ́run mi ìfẹ́ ló bá ní ṣóun sọ bẹ́ẹ̀ ni ṣóun wá wí bẹ́ẹ̀ ni mo ní ó wí bẹ́ẹ̀ o ṣé máa parọ́ mọ́ ẹni ṣáà ní ó dẹ́ bá mi bẹ̀ wọ́n pé kọ́ má bínú mo ní òkè mo ti gbọ́ ó wá ní ẹ̀tẹ̀ tí gbọ́ nǹkan kan ẹ̀ ti ń bínú mo ní kí ló ṣẹlẹ̀ mo wá tẹ̀lé mo wá wọlé ó wá ní kí n wọlé kí n kúrò níta mo wá wọlé bó ṣe bẹ̀rẹ̀ sí sọ fún mi nìyẹn pé ṣé mo mọ̀ pọ́mọ mi wá sunlé àwọn mo ní sunlé yín kẹ̀ kí ló wá ṣe ó ní yẹn òun ló kàn wá fún rẹ o ó lóun fẹ́ wá sunlé àwọn nígbà tó wá sunlé àwọn ṣe mọ̀ ọkọ òun ó dẹ̀ bá sùn ọkọ òun dẹ̀ ó wá ń sọ fún òun lórí fóònù láàárọ̀ ọjọ́ kejì pé ó ṣe voice note pé nǹkan tẹ́ sọ pé kóun ṣe o òun ti ṣe o ṣùgbọ́n ìgbà tọkọ yín bá òun sùn tán ó wá fi handkerchief kan ó fi red ó fi nu òun ní private part mo wá sọ bí ó ṣe wá sọ̀rọ̀ yẹn mo wá ní ẹjọ́ nítorí Ọlọ́run ẹ hard mi ní WhatsApp ẹjọ́ ẹ sẹ́ǹdẹ̀ kó lè jẹ́ nǹkan ẹ̀rí kò fi ní jiyàn pé òun ò ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yẹn là ń fà lọ́wọ́ lọ kọ́kàn wọ ọ̀rọ̀ yẹn ká ní kì í ṣe pé ọkọ wọlé dá moment ni ó máa torí ó ti múra pé ó fẹ́ wọnú ilé lọ mú fóònù ẹ̀ kó sẹ́ǹdẹ̀ sórí fóònù mi bá a ṣe bẹ̀rẹ̀ sí skátà ọ̀rọ̀ yẹn nìyẹn ṣùgbọ́n nígbà tí wọ́n máa rojọ́ lónìí ó ní òun ò sọ bẹ́ẹ̀ o òun ò wí bẹ́ẹ̀ o òun ò wà lémi rí o òun ò dé lémi rí òun ló wá ń jẹ́ nǹkan tó wá ń yà mí lẹ́nu. ta ló lòun ò dé lẹ́yìn rí. ọmọbìnrin ni o ó lóun ò wá rojọ́ kankan fún mi ó ní gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ ó lèmi àtọmọ mi jọ ń fírèmù ẹ̀ mọ́ ọkọ òun ni. ọmọ yín dà. ọmọ mi nìyí bọ́bá. ṣé nǹkan kan ò sáà tí mo ṣe. nǹkan kò tí màá ṣe bọ̀ nǹkan tí mo kàn rí ni pé ọmọ yìí ò lẹ́ran létí mọ́. ọmọ ọdún mélòó ni bẹ́ẹ̀. ó ti pé 20. ó yá bọ́ báyìí. ọmọ tó ṣàpù dáadáa ń ṣe sí ni. kò ṣáàpù náà kò ṣáàpù tẹ́lẹ̀ ọ̀tọ̀ níbi tó ṣáàpù sí ni. ìyàwó sẹ́yìn náà fẹ́ sọ̀rọ̀ níta. ohun tí mo fẹ́ sọ ẹ ṣe aláàjì ohun tí mo fẹ́ sọ ni torí gbogbo wọn ṣe níbẹ̀rẹ̀ mi ò mọ nǹkan kan wọn bùn mí ní nǹkan kan gbọ́ nígbà tó di wípé àbòsí wọn tó backfire ni wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí sọ síta ọjọ́ tí wọ́n ń sọ̀rọ̀ yìí wípé àwọn méjèèjì ń fọṣọ ń ta mo wà nílé lọ́jọ́ yẹn mo múra àti jáde mo ṣáàdì tán tíjà ń ṣẹlẹ̀ ta kí ló ṣẹlẹ̀ torí tíjà báyìí bá ti ń ṣẹlẹ̀ tàbí ẹni wẹ̀mí tètè yọjú mo dúró sí ibi dáínì mọ́ kí ló ṣẹlẹ̀ wọ́n ní mọ́mì nà kì í kíní kan mọ́ ni ó yá pé àwọn méjèèjì wá fún mi òun ò sọ̀rọ̀ ó kàn bínú gbúgbúrú lókè mo sì wá nígbà tó nǹkan tó ń ṣe yín bá ṣe tán ẹ sọ fún mi mo wá lọ wọṣọ nígbà tó mo wá jáde síta wọ́n ṣe ṣàlàyé gbogbo ẹ̀ fún mi nǹkan ṣẹlẹ̀ láti ìgbà wo nìkan ti ṣẹlẹ̀ wọ́n ló ti ó ti ń going to bí èyí àbí 9 months ńgbà yẹn nǹkan tí mo sọ táwọn ìjà tó ń lọ ń jà yìí ọdún yìí ni o mo wá lókè ńgbà tí nǹkan bẹ̀rẹ̀ bẹ́ yẹn náà kí mo máa tẹnu mọ́ fún ọmọbìnrin pé àbòsí wa tọmọ yìí ńgbà tó bá yá ẹ̀ bàrà yín tó dáa mo nígbà tí nǹkan ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn fún mi ní nǹkan kan gbọ́ mímọ̀ tí mo mọ ọkùnrin tó jókòó yìí ni mímọ̀ tí mo mọ àdúgbò wa ilé tá à ń gbé ibi ilé 5 síra wọn ni o tọmọ yẹn fi sùn lọ́dọ̀ yín ẹ̀ẹ́dẹ̀ sọ pé ọmọ yìí kí ló ṣẹlẹ̀ nílé yín tó fi wá sùn lọ́dọ̀ yín ìyẹn number 1 number 2 tó wá ní pé nígbà tọ́pọ̀ yín sọ pé òun fẹ́ sùn lọ́dọ̀ yín yẹn nígbà tẹ́ sọ pé ọmọ yìí fẹ́ sùn lọ́dọ̀ yín yẹn ẹ̀ wádìí pé kí ló ṣẹlẹ̀ ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀ wádìí pé ṣé wàhálà wà nílé àbílẹ̀ wọn túká àbí nǹkan àbílẹ̀ wọn jóná lẹ̀ ṣe yẹn ẹ̀dẹ̀ àbọ̀ ẹ̀ sílé mo lókè kò sí problem gbà bá ya àmọ̀ tí ọ̀rọ̀ ó yá ìwọ múra ìwọ náà wọṣọ ẹ̀yìn lé wọn ṣùgbọ́n gbà mo délé wọn ṣe náà wọ́ọ̀ṣì mi mo lókè kò sí wàhálà ṣe bẹ́ẹ̀ tí ẹ ti ṣe nǹkan tẹ́fẹ́ ṣe màmá lọ òun náà dẹ̀ sọ fún mi láàárọ̀ ọjọ́ yẹn pé àwọn ti ṣe nìyẹn 1-0 ìyàwó ló sọ bẹ́ẹ̀ fún mi nígbà tó wá sọ bẹ́ẹ̀ tán ìyàwó ọ̀dà mùsùlùmí ni mo dàda ṣe á jẹ ẹ dìde sà. madam. sir. salamu alaikum. wáyé sàn sílá. torí ẹ̀sìn lẹ fi ní kí ọkọ yín fẹ́yàwó mi àbí torí kẹ́ lè bá sin nínú rẹ̀. rárá sà tó gbọ́rọ̀ tí wọ́n máa sọ sílẹ̀ ń sìn irọ́ ńlá pátá ni èmi kọ́ máa sọ pàṣẹ tèmi bẹ́ẹ̀ torí pàṣẹ tèmi ò pọ̀ náà rẹ̀ mi mú wá ìtọ́ṣe mọ́rọ̀ tí mi dẹ̀ nǹkan tó fẹ́ gbà ń bẹ́ gbogbo nǹkan tó ń sọ mi mọ̀ kọ́kọ́ ń pa ẹ̀ torí ìgbà tá a dá àdúgbò yẹn wọ́n jẹ́ ọ̀tá máa ń ra nǹkan lọ́wọ́ táìmù no cash a máa ṣe transfer sí wọn gan ìgbà most time mo máa ń bá ń ṣọ̀bì tó wà lẹ́yìn mi yìí mo fẹ́ ra nǹkan báyìí màdé ìsọsí sílé iye nǹkan báyìí mo ṣe rẹ́ bá mi ṣe transfer sí wọn so later mo ṣáà ìpèsè bá ti lọ sí ṣọ́ọ̀bù ọmọ ó máa sáré dì mọ́ mi asáré máa kíìsì mi wọ́n mi jù ní dé àmú láì kínkín kan ẹ bá mi fáwọn ọmọ yín kíìsì mi lọ́wọ́ náà ẹ bá mi fáwọn ọmọ yín tó bá ti délé mo rí i pé ọmọ yẹn nífẹ̀ẹ́ mi naturally ni ok fine ẹ̀yìn gbà yẹn ó máa ń wálé èmi àti mọ́mì ẹ̀ à kì í ṣe ọlọ́rọ̀ tó like ọlọ́wọ́ deep
bọ̀ a máa jọ ń ṣàwàdà ìyẹn mọ́ mi ẹ̀ tán wà níbẹ̀ akọ̀jọ́ máa ń ṣàwàdà ọ̀rọ̀ wa ò deep àwọn àtọkọ mi lọ́jọ́ ní business nǹkan tó lẹ́jọ́ ní business kò kàn mí kò sí nǹkan tó kàn pẹ̀lú nǹkan tó jọ máa ń sọ torí mọ́ mi ẹ̀ máa wá sílé wa dáadáa táwọn àtọkọ mi jọ máa ń sọ̀rọ̀ lọ́dẹ̀ ní sọ̀rọ̀ mi kí n dúró sí wọn ìzá kí n wà nulẹ̀ àbí kí n máa ṣe nǹkan tà ṣé mi àtọwọ́n ṣàlàyé ayọ̀ kúrò tàjọ máa ń sọ̀rọ̀ ṣá létà ó ṣàǹpadà wá sílé wa ìgbà tó yá táìmù tí mo fẹ́ bí wọn gan sef ọ̀dọ̀ wọn làwọn ọmọ mi sùn sí torí kò sí bómi ta fẹ́ kó wọn sí again ìyẹn torí kó jẹ́ bọ́ sọ́wọ́ alẹ́ ó dẹ̀ dijọ́ kejì wọ́n dẹ̀ fẹ́ lọ sọ́jà wọ́n dẹ̀ wá bá mi lọ hospital ok fine ẹni pé ẹkọ̀ wá ra nǹkan ni mo wá ní mi gan wọ́n ti fẹ́ discharge mi gan kákójọ máa lọlé papọ̀ a dẹ̀ get cab ọ̀rẹ́ wọn dẹ̀ wá pick mi yẹn ọ̀rẹ́ ọkọ mi a dẹ̀ lọ sílé so ọ̀rẹ́ mi àti wọn ṣá àwọn àtọkọ mi ṣàlọ́jọ́ ní business papọ̀ so ẹ̀yìn gbà yẹn ọmọ wọn dẹ̀ máa ń wá àṣìjọ máa ń sọ̀rọ̀ nípa square fún mi pé òun ṣe wáyẹ̀kì ṣiṣẹ́ láti 5 years ago àbí pé òun ṣáà mú wáyẹ̀kì òun ṣáà máa ń bá mi sọ̀rọ̀ láìfẹ́ ṣá ìrísí tí mo lè sọ tọ́lọ́run fún mi jẹ́ bí advice díẹ̀díẹ̀ mo máa ń fún tọ́lọ́run bá ní kó wọ school sí ó ní reason so ṣáà máa ní sùúrù mo ṣáà máa ń sọ fún so gbà tó yá mo ṣáà ìkọ́mọ yẹn kọ́ text mi lọ́jọ́ kan ni pé ìyẹn ọkọ mi ò sí lọ́jọ́ tó text mi ipe nǹkan kan ń ṣẹlẹ̀ ńlé àwọn ipe ẹ̀mọ́ mi òun every time ló máa ń ṣépè fóun wọ́n ní kó má bá mi sọ̀rọ̀ gan mọ́ so ọkọ mi ò ṣáà mú kọ message mo wá screenshot mo wá send sọ́kọ mi ipe àkílẹ̀ ọmọ yẹn kí ló ṣọmọ yìí kí ló ṣẹlẹ̀ ńlé wọn àwọn wá ní àwọn òmù ok ẹ̀yìn gbà mo ṣáà kí mo lọ sí ṣọ́ọ̀bù wọn again náà mọ́ mi yẹn fún mi láti sùd mú kí ló ń ṣe mú mẹ́ tó ń ṣe báyìí èmi ò kí bóyá nǹkan kan ń ṣe wọn every time kọ́tọ́kọ́ inú èèyàn máa ń dùn gbà tó yá wọn tún tura ká again ok ọmọ wa padà wá sílé wa ó wá ní tí bá ti wá sí ṣọ́ọ̀bù àwọn kí máa bọ̀ wọn máa rẹ́rìn mọ́ nítorí òun fẹ́ kí mọ́mí òun mọ̀ pé èmi àtòun máa ń sọ̀rọ̀ mo wá ní kí ló dé ó lóun mọ̀ pé ẹni tóun bá ti ń bá ṣe báyìí mọ́mí òun fẹ́ kéèyàn bóun ṣe máa fẹ́ kí òun nìkan àwọn àti wọn nìkan ní káwọn ṣàjọ máa close aṣa máa yẹ wá sí wa bò dọ́là kí bóyá nífẹ̀ẹ́ mi bóyá máa ń ṣe sí mi èmi náà nífẹ̀ẹ́ padà pé ọmọ tó láìkì èèyàn báyìí á wá sí wa ìgbà mi ó lè wà láàárọ̀ ó lọ lọ́sàn ìgbà mi ó lè wà tẹ́kọ̀ àwọn ọmọ mi sì máa lọ sí school á dúró wọn tó fún wa dé 3:30 wọn á jọ ṣeré á bá wọn ṣe ń bọ̀ kí wọ́n gbà mí á tẹ̀sí lọlé padà again so mi ò rí as bí ẹni pé anything in fact ìgbà tó text mi tí mo fi ràn ọkọ mi kí ló ń ṣẹlẹ̀ ní kò sí anything so there was another time tí mo ń sí ẹ̀wà lọ́wọ́ mo wá ní mo kọ̀ rí pé kò sí yọ̀mọ̀ àmọ́ alẹ́ sí pátápátá tiẹ̀ ni ọkọ mi wà ń ta níbi fence àwọn mi náà wà ń ta mo ní ẹ bá mi wà mo fẹ́ sáré lọ ra ìyẹ̀lọ́dọ̀ wọn máa yí o mo dẹ̀ lọ síbẹ̀ mi ìmú fún mi gọ́ta ní gọ̀ọ̀sẹ̀ wọ́n ṣà ń bọ́ ọmọ lásìbọn wọn rí pé ó mú owó ó ṣe kinní kan mo ṣà ní ẹ má bínú pé ẹ̀wọ̀n ọmọdé òun lè má ṣe bí ọmọdé mo wá rí pọ́rọ̀ yẹn ti ń pẹ́jù mo ní ẹ̀wò yẹ kí mo kọ́ tẹ́mi fẹ́ rà sígbà mi máa wọn ọjà fúnra mi nígbà mi mo dẹ̀ mú yọ̀ mo dẹ̀ wọn gàrí mo dẹ̀ bọ́ síta wọn kọ̀ mọ́mì jù ní ẹ̀dẹ́dúró pé àwọn fẹ́ rí mi ó kí ló ṣẹlẹ̀ mọ́mì ẹ̀ ló sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní kékeré ẹ̀ pé èmi ń kọjá mo gbé wà kanu máa kẹwàá mi jóná o wọ́n wá ní ẹ ṣé mo pọ́kọ yín ó ń fẹ́ ìké mọ́mọ́ àwọn mo ní mo ṣàdọ̀rọ̀ yẹn sẹ́ni pé bá lè mọ̀ pé ẹwọ́ kò sẹ́ni ti járe kí ni wọ́n fi wo ni mo ṣàdá ṣeré táláwọn sọ kí mi serious kí mi tutù jù mo nǹkan lè máa fi ń ṣeré máa fi ń rẹ́rìn mo wá ní gbà tí wọ́n ní kó tí wọ́n ń le jù mọ́ ni kí proof lẹ́ni láti máa sọ kó ń fẹ́ra wọn wọ́n wá ní wọ́n máa ń ṣe fídíò kọ̀ gbàtà ṣẹ̀dé yẹn wọ́n máa ń kọ́ gan mọ́ ní èmi ò rí kó ṣe fídíò kọ̀ rí ní ìgbà ló wọ́n ṣe fídíò kan náà lálẹ́ mo ní èmi ò mọ̀ mo ní èwo kò sẹ́ni ti járe ilẹ̀ kan rò bẹ́ẹ̀ ni pé kò sí nǹkan kan wọ́n ní tọmọ àwọn bá nífẹ̀ẹ́ ọmọ wọn ò nífẹ̀ẹ́ ọkùnrin rí pé ẹni pé tọmọ yín bá nífẹ̀ẹ́ ọkùnrin láàárọ̀ kó tó di alẹ́ ó máa hate ọkùnrin yẹn pé outcome tí ẹ pé àwọn ló wá nífẹ̀ẹ́ mo ní ọ̀rọ̀ tẹ́yìn sọ iṣẹ́ ṣọ́ọ̀ṣà tí aláwọn ṣọ bí ọmọ ọkọ mi wá pé ọmọ kan Mubarak ìyẹn ló wá bá mi níbi tán wà tó dé mi ìmú fún mi dání ọmọ iṣẹ́ àbá mi pé àwọn àti ń pè mí lè pé nǹkan tí mo gbé kaná ń kọ́ mo fi wá lọlé wọ́n ní mo ṣáà ti ń lọlé ó dàárọ̀ máa o àdẹ̀hẹ́ǹdẹ̀ síbẹ̀ so bọ́ ṣe wálé mi wá bá wọn ká ní mo fẹ́ rí lè wá bá yín ni báwo ni màá ṣe gbé wà kaná tí máa dẹ̀ wà máa ru ẹjọ́ báyìí tí mo pẹ́ jọ́ kò ń ṣẹjọ́ tó yá so mi ò understand nǹkan tó ń sọ láàrin yẹn so gbàtọ́ dẹ̀ díjọ́ kẹjọ́ dẹ̀ ọmọlé kí ó tó dé anílé kí ó ládùúgbò wọ́n dẹ̀ ọmọlé kí wá pé mi mú kí ni gbogbo kí ló tún ṣẹlẹ̀ báyìí tó dẹ̀ bọ́ ti lọ school mi ò wá dọ́mọlé kí yẹn lóhùn ọ̀ bá kémi lórí fóònù tó dé bí àpò fóònù mi bàjẹ́ táìmù yẹn mi ò dáhùn ẹlẹ́kọ̀ọ́ mi sọ pé àwọn ọmọ aláwọn ń dúró dé yín kẹwàá mi ìdí pọ́kọ́ mi pé àwọn ọmọ ẹ̀ máa ń pè mí pé kí ló ṣẹlẹ̀ pé nǹkan tó ń bá mo sọ kọ́ tó bá mi sọ láàrin jẹ́ ìfọkọ́ máa ní kí má wọ̀ọ́rí ok mo ṣáà gbéra mo lọ síbẹ̀ mo lọ bá wọn wọ́n ṣáà di okùn wá ní kíní kan ọkọ yín àwọn sọ fún mi ní kò sẹ́ni tì í sẹ́ wọn ò fẹ́ pé wọ́n yín gan mi ìráwọn méjì papọ̀ gan rí mi ẹ̀ bá dé wọn papọ̀ rí báyìí wọ́n sọ pé wọ́n fẹ́ra wọn ẹ lọ ń fẹ́ra wọn ẹ̀wọ̀n ìmọ̀ nǹkan tẹ́yìn sọ abiyamọ lẹ́yìn ẹ̀yìn ti rí ẹ̀dẹ̀ mọ̀ nǹkan tẹ́yìn sọ ok fine àwọn mọ̀ nǹkan táwọn sọ ok ìgbà mo ṣáà jókòó wọ́n ṣáà pé àǹtí wọn kan ní àǹtí àwọn kan wà ní Èkó pé yẹ Ọ̀ṣun ni wọ́n ìṣẹ́jọ́ náà ṣe pàǹtí wọn yẹn ipe married man sọ pé ọmọ mi fẹ́ máa kí yá ìjẹ́ mi gbé o ìyàntí wọn ṣàní kí lorúkọ ẹ̀ wọ́n ní Bọ́lájí ló ń jẹ́ bàbá Jùnídì mo ní kí tẹ̀ ń sorúkọ ọkọ mi fáwọn èèyàn báyìí kí lẹ fẹ́ fi ṣe ẹni ibi táwọn tẹ́yìn máa bọ́rọ̀ yìí dé pé in fact ẹ̀yin ti ń ṣiṣẹ́ gan
ó yẹ kán ti máa rọ́wọ́ yín wọn kàn nílé sọ ni mo ní pé kódà ọkọ mi sọ fún ọmọ yín pé ọkọ mi níbọn lé mo ní ìbọn pé ṣé ó ń ṣe ọlọ́pàá náà ló níbọn lé mo ní wàhálà ìwọ̀n níbọn lé tèmi sọ láti ọdún yìí wọn níbọn lé o pé mọ́mọ́ àpò bẹ́ẹ̀ lẹ́ni ó níbọn lé pé ṣèbí bọ́kọ mi ṣe close mọ́mọ́ táwọn kò close mọ́mí bẹ́ẹ̀ mo ní mo ní rọ́lẹ̀ pa òun ní má ṣàṣán táwọn níbọn lé o wọ́n sàn àṣọ pé mo lè káyàn mẹ́ta tán pé wọ́n pe bàbá kan náà ní olórí ògbóni ni bàbá yẹn pé tí wọ́n bí di pa wọn lógun bàbá yẹn lógun gidi jù wọ́n lọ ibi tó ibi tágbára yẹn kan bá pè sí ìtẹ̀yàn kan ti bẹ̀rẹ̀ lọ̀rọ̀ yẹn ṣàpadà hẹ́ndì síbẹ̀ yẹn làṣà lọ mo kọ́ mi wá dé ọtọ́ náà jáde mo wá sọ gbọ̀rọ̀ yẹn fún wọn pé kí ló ń ṣẹlẹ̀ gangan pé sọ fún mi kí ló ń ṣẹlẹ̀ ó ní ẹ ṣé mo trust àwọn kò sẹ́nìtì sẹ́ bẹ́ẹ̀ ni kò sẹ́nìtì mo dẹ̀ gbójú kúrò ń bẹ̀ and ọmọ náà mo bí pé kí ló ń ṣẹlẹ̀ ó ní kò sẹ́nìtì ok fine kò sẹ́nìtì náà ni èmi tí ẹ̀kọ́ yẹ kí mi ò ń sọ̀rọ̀ tó bá sọ pé nǹkan báyìí ni ìgbà tí mo dẹ̀ lẹ́yìn traces bóyá wọ́n fẹ́ra wọn mi ò question again anybody mọ́ ẹ̀yìn ìgbà mọ́ ẹ̀dẹ̀ ṣùgbọ́n wọ́n máa wọ́ ọmọ ní àkémi ṣáà má jẹ́ kí mọ́mí òun mọ̀. ọjọ́ tó wá súnlé nǹkan. ọjọ́ tó wá súnlé wa ó pè mí ó ní kò fẹ́ wá sún sọ́dọ̀ wa before ọjọ́ yẹn ó ti kọ́ wá láàárọ̀ tó ló ṣe night before ọjọ́ yẹn ó wá wé délé night ó ní kò wá sọ fún mọ́mí òun pé òun fẹ́ lọ rí staff kan fún fẹ́ wá bá mi ṣeré àtàwọn ọmọ ok fine má bọ̀ ọjọ́ yẹn ojú táwọn fi láti school náà which is the Thursday ó dẹ̀ ṣeré gbà tó dìrò lẹ́ pápátá ó lọ ó wá ní kó òun ní night ní Friday bó máa wá lálẹ́ tó fẹ́ wá spend ọmọ àlùbá àwọn ṣe homework tó ní fíìmù kan tó ṣe jáde gbà yẹn Treasure in the Sky mo ṣáà torí sí ẹ̀ tó ń bọ̀ mo download fíìmù yẹn pé àjọ máa wá sí ẹ̀jẹ̀ máa ṣe é papọ̀ dáadáa àjọ máa wo fíìmù mo ṣáà download fíìmù yẹn gbà tó dẹ̀ dé ó jẹun mo sì ẹ̀wà ó jẹun everybody jẹun ẹ̀wà náà lẹ máa ń sè mí ẹ̀wà like ẹ̀wà gan so ó ṣáà jẹun ó bá àwọn náà ṣeré tó dẹ̀ bá àwọn ọmọ náà ra bisikíìtì oríṣi torí kò ṣe bó ṣe máa bá wọn ra bisikíìtì tó bá ti wá nìyẹn àdẹ̀wò fíìmù torí pálọ̀ wà bíi méjìlá ní ìkan kálọ̀ ẹlákọ̀ọ́kọ́ yẹn kò sí chẹ́ǹbẹ̀ so ẹni àti àwọn olóhùn abẹ táwọn fi máa ń ṣe prayer lóru ẹlẹ́ẹ̀kejì yẹn ni a máa ń wà sómi ìfẹ́ wọnú lé lọ sùn torí bẹ́ẹ̀dì yẹn mo kàn máa daṣọ torí bẹ́ẹ̀dì yẹn ga gan mo kàn máa raṣọ dà síbẹ̀ aṣọ tí bá ti fò tí n bá ráyà sí kà máa kọ̀rọ̀ so ibẹ̀ ṣáà mo máa ń sùn sí torí àti máa gbá àwọn ọmọ ẹ̀tọ́ kó ba lè ṣáà rọrùn fún mi ṣe máa ń sùn síbẹ̀ yẹn àwọn dẹ̀ sórí bẹ́ẹ̀dì mẹ́ta ló wà ń bẹ̀ èmi sùn sí èkejì pẹ̀lú bébì òun dẹ̀ sùn sí ìkẹta adẹ̀ ọkọ̀ wo fíìmù àwọn gbàtà àwọn padà sùn àwo fíìmù àjọlú ẹ̀pì àdẹ̀wò fíìmù àjọ jẹun àjíèsì ó bá mi sọ̀rọ̀ oríṣiríṣi ok fine nígbà tílẹ̀ wá mọ́ ìgbà tílẹ̀ wọn aṣáàtú jẹun náà ó gbálẹ̀ àtúnṣọ̀rọ̀ ó bá ọmọ mi obìnrin bá ṣerun ó lọ́rọ̀ rẹ̀ kan tó wà lẹ́gbẹ̀ẹ́ lé wọn ìyẹn náà tún wá torí ẹ̀ máa wá ń kí wá lé bí ẹ̀ ṣílẹ̀kùn láàárọ̀ bíi 7 torí 7 ọjọ́ yẹn ọkọ mi ò tẹ̀ bọ́ta ìgbà tó wá sùn sọ́dọ̀ wa gan ìgbà tó kọ́ mi fi máa mọ̀ pé ó wà ń lé ó ti ń lọ bíi 12 o'clock bíi past 12 torí ọlọ́rọ̀ wọn kan tó wà níbi street wa náà ni so máa lọ tábàtàbà ti tan jẹ́n ìyẹn máa ń tanjọ́ máa lọ ń chájì mẹ́ lálẹ́ so àwọn àtẹ́jọ́ máa ń sọ̀rọ̀ dáadáa so àlọ́ fún wa wọlé bíi tó 12 yẹn wọ́n wá ní wọ́n ṣàwáṣẹ́ pé ìwọ wà nílé kódà lẹ́yìn ìwọ wà nílé yẹn pálọ̀ lọ padà hẹ́ndẹ̀sì títí nǹkan tó máa dẹ̀ dárọ̀ àwọn náà kọ́kọ́ bọ́ta láàárọ̀ bọ́ iṣẹ́ bọ́ta báyìí lọ́wọ́ obìnrin yẹn dé láàárọ̀ ìyẹn ṣáà wọlé ìyẹn bí ọ̀rẹ́ ẹ̀ ṣáà ló jẹ́ ṣá ó bá yẹn náà ṣerun ó bọ́ ọmọ mi náà ṣerun ó dẹ̀ jẹun náà a dẹ̀ sọ̀rọ̀ títí ta ṣáà dí sí ta ṣáà ń sọ oríṣiríṣi ọ̀rọ̀. ọkọ yóò bá ní nǹkan kan papọ̀. a ṣáà sọ títí tó fi di bíi 3 ló ṣe wàá gbé báyìí pé kó wọn lọlé ó wá rí miss kọ́ mọ́mí mọ́mí òun ti pè òun ní 4 miss ok kó wọn lọlé. àǹtí ẹ̀ dúró ná because like you said earlier pé ẹ fẹ́ sọ páàtì tọ̀dọ̀ tí. bẹ́ẹ̀ni. ọkọ yóò bá ní nǹkan kan papọ̀. àjọ sùn papọ̀ ni. ẹ̀yin àti ẹ̀. èmi àti àjọ rojọ́ bàtà rojọ́ tó àwo fíìmù. dẹ̀ fi pé ẹ kì í sùn wọra púpọ̀ jù. mi kì í sùn wà tó bébì lélẹ́yìí kò sí kí bébì máa mọ̀yàn lóru. You're right. ìgbàkúgbà lọ́ máa jí. ok so pé kọ́ mọ́jọ kó yẹ kú lẹ́gbẹ̀ẹ́ yín. no ṣé mo ṣe fẹ́ gbẹ̀mí ló wà tí mo yẹn ń jí mò ń rí. but ṣé lóòótọ́ lẹ wá lọ bá mọ́mí ẹ̀ pé ẹ̀ẹ̀kan jẹ́ kí ọmọ wọn fẹ́ ọkọ yín. mi lọ bá wọn àwọn bá bá mi for the first time pé ṣé mi mọ̀ pé nǹkan ṣẹlẹ̀ láàrin ọkọ mi àtọwọ́ ọmọ ọ̀hún. ẹ bá sọ pé kán jẹ́ kó fẹ́ ọkọ yín. láyé mi sọ́rí tí wàá tí mo dẹ̀ jí láàárọ̀ ọjọ́ yẹn ají nígbà tó bá mi ṣe tó bá àwọn ṣerun tó dẹ̀ jẹun tá a rojọ́ títí 3 o'clock past 3 gan torí a ti wà lọ́sàn-án ṣá ó dẹ̀ lọlé ọjọ́ kejì ló wá pè mí láàárọ̀ pípé ṣọkọ yín wà ń lé mo ní wọn sí ń lé fún ọ̀rẹ́dọ̀ bọ̀dá yín ká ìyẹn ọ̀rẹ́ wọn yẹn wá ní ìwọ tí ó ṣe tó ló ṣe láti ọjọ́ kejì yẹn wá ní àìwọ́ tí ń bọ̀ wálé láàárọ̀ o pé tó bá ṣe díẹ̀ sí wàá sí dọ́dọ̀ wà ló máa pè mí màá bọ́ ta sóhun nígbà tí mi ò bá níjó jọmọ tí mo like ok fine ó dẹ̀ dé ẹnu ọ̀nà wá ní àkóso wà ń ta o mo dẹ̀ bọ́ síta wá ní kí má jẹ́ kí ọkọ mi mọ̀ pé òun wá o pé kájọ lọ sílé àwọn pé wà tí mo yẹ ti jọ sọ̀rọ̀ kan mo wá ní ẹjọ́ sọ̀rọ̀ kan ṣọ́ọ̀tì mọ̀ kó wá síbí báyìí ni mi ìfẹ́ wà lámọ́ mi ẹ̀wọ̀n kan tí ní kó má bàa sọ̀rọ̀ mọ́ wọ́n ló ń wá o mi dẹ̀ pè é kó wá o. kí ló dé tí mọ́mí ẹ̀ fi ní kó má bàa yín sọ̀rọ̀ mọ́. mi ìmọ̀ mo bì ó ní kó lóun ò mọ̀ pé òun ò sí ọ̀sẹ̀ pẹ̀lú láìfò òun ò méjì wáyé láti 2006
sáà kí ló ti jáde náà mi ìṣàmọ̀ ó ṣàtúnṣe wáyé kìtìpẹ́tìpẹ́ tí kò mú wáyé kéde. ẹ ti dé náà. ní alẹ́ ọjọ́ tí wọ́n sọ pé mo wá sùn sọ́dọ̀ àwọn ọjọ́ Thursday àwọn náà pè mí lórí fóònù tó yẹ mi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa tí àwọn náà pè mí lórí fóònù pé àwọn fẹ́ rí mi pé ó wà very very important. wọ́n dẹ̀ ti máa like ọ̀rọ̀ mi àtọkọ wọn dẹ̀ nìyí like full consent wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa torí ní last year December wọ́n mọ̀ pé ń fẹ́ra yín. wọ́n mọ̀ ń pa ẹ̀ dáadáa àwọn lélẹ̀ wọ́n mọ̀ ń pa ẹ̀ torí last year December ọkọ wọn ní mọ́mí mi ti ń disturb àwọn nípa ọ̀rẹ́ mi àti wọn wípé ìyàwó àwọn dẹ̀ ní next person tí mọ́mí máa fẹ́ lọ bá tí ọ̀rọ̀ yìí lè fi dàrú wọn ni táwọn bá lọ báyàwó àwọn like the first step pé àwọn làwọn kọ́kọ́ lọ báyàwó àwọn tí mọ́mí mi tó lọ bá wọn wípé ìyàwó àwọn ò ní believe nǹkan tí mọ́mí mi bá ń sọ and fine wọ́n dẹ̀ send like wọ́n ní tó bá ti di òru pé àwọn máa jí wọn pé àwọn máa béèrè àwọn máa sọ gbé ọ̀rọ̀ yẹn fún wọn pé àwọn máa jẹ́ kán believe part ti tàwọn okay fine gbogbo text message tán text sí mi ó wà lórí fún mi that was December ọkọ wọn náà so gbogbo wọn ṣàṣọ fún mi gbogbo nǹkan tí màá sọ fún ìyàwó wọn tán máa ti béèrè lọ́wọ́ mi so bẹ̀rẹ̀ ní okay so fast forward to time tán sọ pé kínní sọjọ́ Thursday àwọn náà pè mí pé àwọn fẹ́ rí mi ìgbà tí mo dẹ̀ dọ́dọ̀ wọn like mo dẹ̀ ń bọ̀ láti ibi iṣẹ́ ni ní àárọ̀ ọjọ́ yẹn mo dẹ̀ ní kí n sáré ya ọ̀dọ̀ wọn pé ìgbà tán pé wà very very important mo dẹ̀ dọ́dọ̀ wọn wọ́n dẹ̀ ní. kí ló dé tó lọ sùn ọ̀dọ̀ wọn. èmi àti wọn ti jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́jọ́ Thursday àráyè sọ̀rọ̀. wá ìta rẹ jọ sọ. èmi àti ìyàwó wọn náà. ok. ọjọ́ Thursday àráyè sọ̀rọ̀ dáadáa wọ́n sọ̀rọ̀ nípa ọkọ wọn pé kí ni mo rí sí pé ṣé mọ́mì mi ò disturb mi mọ́ and everything pé báwo ni ọ̀rọ̀ tí èmi àtàwọn jọ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé ṣé mo ti gbà mo yẹ ní pé kò sí problem so ọjọ́ Friday yẹn èmi ó yẹ kí n wà ní night duty but torí wọ́n máa ń pè mí fún àwọn impromptu stuff kan níbi iṣẹ́ so ọ̀gá mi wá ní kán fún mi ní off lọ́jọ́ Friday so everybody nílé dẹ̀ ni wọ́n ti mọ̀ pé Monday and Tuesday nìkan mo máa ní off so wọ́n ti fọkàn sí pé mi ò lè ní off lọ́jọ́ Friday yẹn sèmi àti àwọn náà láti jọ sọ pé àṣìṣe pé wọ́n lè mọ̀ pé o ní off lọ́jọ́ Friday pé kúkú wá sọ́dọ̀ wa sèmi àti ẹ̀ máa ráyè sọ̀rọ̀ dáadáa ok mo dẹ̀ lọ sọ́dọ̀ wọn ní ìgbà ó yẹ kí n máa lọ sí iṣẹ́ mo wá lọ gba the same like another route mo wá lọ bá wọn nílé mo dẹ̀ ṣe bá wọn lé ọkọ wọn gbọ́ ọmọ dání òun ló ṣílẹ̀kùn fún mi tó bá yẹ ṣílẹ̀kùn fún wọn ẹni ó ti dé so mo yẹ mi ti fi pé ọ ti mọ̀ ń pa ẹ̀nìyẹn pé mò ń bọ̀ so mi ò lè sọ ẹni tí mo dẹ̀ wọlé lọ mo lọ bá wọn bí wọ́n ti ń dáná. ta ló sọ pé o ti dé. ọkọ wọn náà ó gbé ọmọ dání tòmí lẹ́yìn mo rẹ̀ fún wọn pé torí èmi àti wọn kì í text dáadáa mọ́ èmi àti ọkọ kì í text dáadáa kì í sọ̀rọ̀ dáadáa lórí fóònù mọ́ torí mọ́ mi ti like wọ́n máa ń gba fóònù mi wọ́n máa check chat èmi àti wọn so èmi àti wọn kì í sọ èmi àti ìyàwó nìkan la máa ń sọ̀rọ̀ mo dẹ̀ lock chat èmi àti so alẹ́ ọjọ́ yẹn ṣáà mo ṣàlọ́ bá wọn tó ti ń dáná mi ẹni àṣebẹ́lẹ̀ fẹ́ rí mi pé kí lè fẹ́ sọ fún mi and all that wọ́n yẹn kì í jẹ́ káwọn dáná tán kọ́ tó dáná tán ó di bí i pasting ṣùgbọ́n àtàn dáná tán àjẹun àwọn fíìmù tó ń sọ yẹn ṣùgbọ́n àtàn wọ́n jẹ́ káwọn ọmọ yẹn sùn wọ́n ṣàpẹ́tà àwọn ọmọ yẹn àwọn ọmọ yóò fẹ́ fi mí sílẹ̀ wọ́n ṣàyẹ̀ kan àwọn ọmọ yẹn sùn ṣùgbọ́n táwọn ọmọ yẹn sùn tán tó di bí i after 11 to 12 gbogbo wà tèmi àti wọ́n dẹ̀ ń sọ̀rọ̀ yìí ọkọ lòun fẹ́ jáde òun fẹ́ lọ charge phone ni wọ́n fi bọ́ síta bò èmi bá wọn nu lé ni ṣùgbọ́n àtàn bọ́ síta tán lọ charge phone gbàtàn kan tó dé ó di bíi past 12 after 12 náà dé padà ṣùgbọ́n àtàn dẹ̀ dé ní after 12 wọ́n wọlé lọ straight wọ́n wá bá mi ta ti ń sọ̀rọ̀ so àwọn méjì wọ́n jọ ń text ara wọn lórí phone ó yẹ kí chat yẹn ṣe wà lórí phone wọn tí wọ́n bá ti delete àwọn méjì jọ ń text ara wọn lórí phone mo dẹ̀ ní àkínà sọ torí phone tèmi ti fẹ́ kú mo dẹ̀ ní kínà sọ pé kí ló ṣẹlẹ̀ torí wọ́n rẹ́rìn ní pé wọ́n ní kó wá páwọn fẹ́ rí ẹ bọ̀ kó tó lọ anything can happen pé ṣebí àwọn ti fún ẹ ní full consent pé kò sí any problem láàrin èmi àti ọ̀rẹ́ ni wá pé mo dẹ̀ ti mọ̀ láti ilẹ̀ náà pé kò sí problem so èmi dẹ̀ wọlé sísẹ́ pé èmi àtọkọ ẹ̀ dẹ̀ nìyí kíyàwó tó mọ anything èmi àti ọkọ tí èmi àti wọn ti ń fẹ́ra láti bẹ́ẹ̀ last year so èmi wùlẹ̀ tí mo kí ẹni tí mo ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé kinní kan so ẹrù ò bà mí to be honest. ẹ ti ní nǹkan kan pọ̀ tẹ́lẹ̀ dáadáa. rárá ok ẹ ti ní nǹkan kan pọ̀ lọ. rárá tọ̀ so mo ṣàwọlé lọ bá wọn àwọn jókòó sórí bẹ́ẹ̀dì mi ṣàbẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ pé báwo wá ní everything pẹ̀lú mọ́mí ọ̀ and everything kinní kan so ìgbà tó ṣàpẹ́ tí mo ti fẹ́ sùn cut the long story short ṣá mi àti wọn jọ ní ìkọ̀pá pẹ̀lú alẹ́ ọjọ́ yẹn but alẹ́ ti ṣú like wọn tọ́ná sínú ilé fóònù kékeré tán kàn mú dání ni wọ́n kàn gbé sílẹ̀ lẹ̀ sórí side mirror wọn ó lè ní handkerchief kan tí mo máa ti ń rí lọ́wọ́ wọn tipẹ́ like mo máa rí lọ́wọ́ wọn from time to time handkerchief dey red by ó ní red lára ó ní àwọn pattern white and black lára so ìgbà tán lè ṣe tán òru ọjọ́ yẹn
mo ṣáà gbọ́n fi aṣọ nù mí lára mo dẹ́ okay pé ó normal since tó pé mi ní any bad intentions pa àwọn tẹ́lẹ̀tẹ́lẹ̀. So after that. So ṣé first time tó máa meet ọkùnrin nìyẹn. bẹ́ẹ̀ ni sir. Okay. So mo ṣáà jókòó sí ibẹ̀ torí like mi ò feel comfortable mo ṣáà jókòó sórí bed ńbẹ̀. So bọ́n yẹn wá dìde wọ́n láwọn fẹ́ lọ wẹ̀ wọ́n ṣáà dìde lọ ní bathroom tó bathroom wà nínú room yẹn wọ́n yẹ dìde lọ wẹ̀ mo dà sọ pé wọ́n drop handkerchief sórí side mirror fóònù náà dẹ̀ wà ńbẹ̀ bọ́n yẹn lò tán mo ṣáà rí ọwọ́ wọn lọ síbi side mirror yẹn èmi dẹ̀ tọ́ná pé èmi náà fẹ́ dìde mo yẹ tọ́ná yẹn mo wá tọ́ná sí mo wá handkerchief mo máa fi rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ kíní kan out of curiosity mo dẹ̀ check ẹ pé handkerchief mo ti máa rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ mi ò dẹ̀ sọ anything mo dẹ̀ drop ẹ̀ mo fi fóònù náà sílẹ̀ mi ṣáà lè ṣe kọ́ tí mo fẹ́ ṣe mo dẹ̀ sùn padà. àárọ̀ ọjọ́ yẹn níbi àbí after 5 ìyàwó wọn kànlẹ̀kùn pé àwọn fẹ́ jí wọn wọ́n fẹ́ kírun pé àwọn fẹ́ wá jí wọn pọ́n fẹ́ kírun and everything wọ́n ṣàjọ bọ́ta gbà tán jọ bọ́ta mo ṣáà ìtọ́jọ́ ń rojọ́ ní inú pálọ̀ kejì tó wà ní ibi tí wọ́n sọ pé àwọn sùn sí wọ́n ṣàjọ ń rojọ́ ń bẹ̀ bọ̀ mo ń gbóhùn torí anybody ò tí jẹ́ anybody ò tí sọ̀rọ̀ mo ṣáà ń gbóhùn bọ́ ṣàṣejọ́ ń sọ̀rọ̀ next thing tí màá rí mo rí text lórí fóònù mi ọkọ wọn sọ pé dress up properly o tí ìyàwó mi bá ti bèrè anything lọ́wọ́ ẹ sọ pé kò sí anything tó ṣẹlẹ̀ so báyẹn sọ fún mi pé kí n sọ pé kò sí anything tó ṣẹlẹ̀ okay fine máa wò pé ṣe bí àwọn sọ pé àwọn ti mọ̀ pa ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ ni àwọn ẹ̀dẹ̀ náà tún advice mi pé àgbà tàwọn pé báyìí ló ṣẹlẹ̀ o kíníkan èmi dẹ̀ jókòó like wọ́n yẹn sọ fún mi pé okay kí n dress up properly ọkọ text mi pé dress up properly má yẹ kí ìyàwó mọ̀ anything so bí àwọn ṣàṣẹ ń béèrè lọ́wọ́ mi from time to time ṣé kò sí nǹkan tó ṣẹlẹ̀ láàrin ẹ̀mí méjì sísè ọkọ sọ fún mi pé kí n má sọ̀rọ̀ mi sọ anything mo ṣáà gba kò sí anything ọjọ́ Saturday yẹn mo lọlé like mi ṣáà tún fi comfortable náà mo ṣáà pé kílé tí àwọn méjì ọ̀rọ̀ wọn ti ń dàrú sí mo ṣáà padà lọ bá ìyàwó ńlé torí mọ́ mi rán mi iṣẹ́ mo wá padà lọ bá ìyàwó ńlé pé kí ló ṣẹlẹ̀ tí ẹ fi sọ tẹ̀sí ń béèrè lọ́wọ́ mi from time to time pé ṣé anything happen láàrin èmi àtọkọ yín kìíní kan wọ́n ní mi fẹ́ kí nǹkan kan ṣẹlẹ̀ láàrin méjèèjì wọ́n ní àkílédé á sọ pé kí n wọnú ilé wọ́n ní ṣebí ẹ ti jọ láìka ara yín èmi ti fi yín sílẹ̀ kìíní kan wọ́n ti wá ń da ọ̀rọ̀ rú máa pé kí ló ń ṣẹlẹ̀ mi ṣáà sọ̀rọ̀ wọ́n ní àkúnṣe first time tó máa ṣe irú nǹkan báyìí nìyí o kìíní kan ṣàbẹ̀rẹ̀ sí ní sọ àwọn oríṣiríṣi ọ̀rọ̀ tí mi ò gbọ́ rí lẹ́nu wọn wọ́n ṣàn sọ fún gbogbo story life wọn story family wọn bó ṣe marry and everything ṣàbẹ̀rẹ̀ sí ní sọ fún mi yẹn lọ so mo ṣàkúrò nílé wọn inú tí wọ́n bí ẹni pé tí máa ti rí ọkọ yẹn màá fi confam lẹ́nu ẹ̀ pé irú nonsense wọn nìkan tèmi ṣáà lọ lé ní tèmi so ọjọ́ Sunday èmi tí wọ́n wà níbi iṣẹ́ àárọ̀ ọjọ́ Sunday yẹn wọ́n wá pè mí pé ọ̀rọ̀ tí èmi àtàwọn ti jọ sọ yẹn o pé ṣé mi mọ̀ pé àwọn àtọkọ àwọn jáàánú lé ni pé àwọn kan rẹ́rìn sí mi ni pé kí torí ti bẹ̀ àwọn pé káwọn má sọ anything fún èmi kí ọkàn tèmi má bàa ṣí wípé àwọn ti fẹ́ lè kúrò nílé o pé àwọn ti fẹ́ já àwọn ti fẹ́ da gbogbo ẹ̀rú like ọ̀rọ̀ yẹn ò sí tí yé mi náà gbogbo àwọn colleagues yẹn wà lórí fún bó ṣe pè mí a sọ̀rọ̀ for more than 9 minutes ní àárọ̀ ọjọ́ Sunday yẹn mo ṣáà lọlé so wọ́n ṣáà ní kí n máa text àwọn mi àtàwọn aṣáà ń text aṣáà ń sọ oríṣiríṣi ọ̀rọ̀ ní ó wá di ọjọ́ Monday wọ́n á sọ fún mi pé kọ́ra yẹn lè dùn dáadáa pé ṣe mọ́mì mi ti mọ̀ ń pa ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àwọn fẹ́ bá mọ́mì mi sọ̀rọ̀ àwọn àti mọ́mì mi dẹ̀ nìyí torí pé mọ́mì mi pé wọ́n sọ fún wọn pé kí èmi àti torí àwọn náà padà ń sọ fún mi pé mọ́mì mi pé àwọn ní pé ọ̀rọ̀ èmi àti ọkọ àwọn kìnnìkan so àwọn àti mọ́mì mi ò jọ agree mọ́ wọn ò jọ sọ̀rọ̀ mọ́ wọn kí wọ́n ránkọ lọ́dọ̀ wa mọ́ so bí wọ́n ṣe kí wọ́n ránkọ lọ́dọ̀ wa mọ́ yẹn àwọn méjì ti jọ ní issue so wà lọ́jọ́ Monday mo ṣàpè sọ fún mọ́mì mi pé àwọn dẹ̀ ti rò pé èmi àti gbogbo family wọn àsọ̀rọ̀ mọ́ mo yàtọ̀ fún mọ́mì mi pé ìyàwó ẹni báyìí sọ pé òun fẹ́ wá rí yín o pé nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀ ìgbà tó ṣàdélé wa ó ṣàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ fún mọ́mì mi náà gbogbo bóyá fẹ́ lé ọkọ ẹ̀ gbogbo ẹ̀ṣà ó ṣàn sọ fún mọ́mì mi. báwo ló ṣe delete chat yìí. ní àárọ̀ ọjọ́ Tuesday that is February 13 àárọ̀ ọjọ́ Tuesday ó wá sílé wa wọn dẹ̀ ṣe máa fi fóònù mi kọ́ torí màá ti wọn close a máa sọ̀rọ̀ dáadáa wọn ṣe máa fi fóònù mi kọ́ wọ́n ṣàṣẹwọ́ sí mi láti kọ́nà ibi ilé wa pé kí n wá mọ́mì ló tẹ̀ ọkọ rí wọn torí mi bẹ̀rẹ̀ sí àwọn jókòó tí mọ́mì ara mi pé mọ́mì jí ní ìfẹ́ rí ọ pé kí ló ṣẹlẹ̀ kí ló dé mo ṣá lọ bá wọn mi mú fóònù dání mo ṣe lọ bá wọn ní àjọ sáyá mi fóònù ẹ mo fẹ́ lò mo dẹ̀ padà lọ mú fóònù lẹ́gbẹ̀ẹ́ mọ́mì mi mo ṣe padà lọ mú fóònù lẹ́gbẹ̀ẹ́ mo lọ fún wọn gbà tí ọkàn mi ò sọ pé anything ṣẹlẹ̀. kí ló ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn. so after that gbà tó dọjọ́
ọjọ́ Tuesday yẹn náà ni gbogbo ọ̀rọ̀ ṣẹlẹ̀ tí wọ́n lọ lé wọn gbogbo ẹ̀ ṣáà da ojú rú àwọn ọ̀dẹ̀ náà. kí ló wá ṣẹlẹ̀ pẹ̀lú fóònù ẹ tó gbà. wọ́n gba fóònù mi wọ́n delete gbogbo mẹ́sẹ̀jì mi àtọkọ wọn kúrò lórí fóònù mi wọ́n delete gbogbo mẹ́sẹ̀jì mi àti tiwọn kúrò lórí fóònù mi gbogbo àwọn screenshots tó wà lórí fóònù mi wọ́n delete kúrò lórí fóònù mi ní ọjọ́ yẹn gbogbo ẹ̀ náà delete kúrò lórí fóònù ìgbà tí wọ́n á fi delete tán wọ́n á fún mi fóònù mo ní àkílẹ̀ fi delete wọ́n ní àpé ọ̀rọ̀ ṣì ń bọ̀ ń bẹ̀ ìgbà tí wọ́n delete tán wọ́n á ní kí lọ pé mọ́mì mi wá tí mo lọ pé mọ́mì mi wá èmi rò pé bí àwọn ti fẹ́ sọ̀rọ̀ mi ò tí smell anything mo lọ pé mọ́mì mi wá pé ẹni báyìí báyìí fẹ́ rí yín o. o ti bìtẹ́ yàn tí wàá dé dúró nù. bẹ́ẹ̀ is that right ti dé. ó sì lè jókòó ẹ kalẹ̀. ẹ bá ń súnmọ́ kínní yẹn dáadáa. lálẹ́ ọjọ́ tó máa ń sún lé yín. bẹ́ẹ̀ni sá. ẹjọ́ ní nǹkan pa bẹ́ẹ̀ ní nǹkan. rárá sá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ because èmi àti mọ́mì ẹ̀ ọ̀rọ̀ pawápọ̀ gan tó sì kẹnu. ẹ̀yin àti mọ́mì ẹ̀ fẹ́ ra yín. rárá kì í ṣe bí ti báwọn. ọmọ àlúwo ni. ọmọ Ìbàdàn bíi níbí. iṣẹ́ kí náà ń ṣe. fashion practitioner. ẹ ṣe ìyàwó. rárá. ẹ bọ́ ọmọ yìí ní nǹkan kan papọ̀. rárá sá torí alẹ́ tí ó ń sọ̀rọ̀ yìí kí n kàn fast forward gbogbo ọ̀rọ̀ yẹn because wọ́n rí kébi tí main point tí wọ́n pick nìyẹn. alẹ́ ọjọ́ yẹn ó ní mo ṣílẹ̀kùn they are living souls so they testify sí a lot of things nínú ọ̀rọ̀ yìí. alẹ́ ọjọ́ tó ń sọ ọ̀dọ̀ ẹ̀gbọ́n tàbí mo ń charge ni mo wà. bí mo yẹ kúrò mbẹ́ it was around past 12 wàhálà ìlànà mo wọlé torí kitchen ni mo bá wọlé mo wá wọlé mo ti bọ́ṣọ normally kí mo ti wọnú lé tí mo wá fẹ́ wọnú second sitting room mo wá kí ló ṣẹlẹ̀ àwọn méjì dẹ̀jọ rẹ́rìn ẹsẹ̀kẹsẹ̀ mo lẹ̀ kúrò mbẹ́ mo gbé kẹ́tù mo ṣílẹ̀kùn mi dàn mo bọ́ta mo dẹ̀ ṣàbíṣọ́n. ẹ sọ ọmọ Ìbàdàn ọmọ ìlú ni. ọmọ Ìbàdàn ni mo gbé Ìlọrin dáadáa àmọ́ Èkó lọ bí mi sí Èkó náà mo dàgbà sí mo lọ lé kí ó dáadáa lọrin. ok ẹ ń fẹ́ gẹ̀. bẹ́ẹ̀ ni ọjọ́ tí mọ̀mí ẹ̀dẹ̀ bí mi ò dín náà mo sọ impression mi fún wọn lótìtọ́ àti lódodo lórí ẹ̀. and we been together for a very long time mi ò ever pàdé ẹ̀ nídàá kọ́kọ́ rí a whole lot of things tó pa èmi àti mọ́mí ẹ̀ pọ̀ because èmi àti ẹ̀ ti ń sọ̀rọ̀ kó tó di pé èmi àti mọ́mí ẹ̀ close ìdí tàdé fi close ọ̀rọ̀ tó kẹnu ni at the point nígbà tá a kọ́ débẹ̀ ọ̀dọ̀ wọn láti máa ń pọn mi lóòótọ́ àmọ́ ṣe transfer sí wọn mo wá rí i pé wọ́n ní ọmọbìnrin tó kí àjọ máa ń sọ̀rọ̀ nígbà mi tẹ́bí ti bá lọ pọn mi truthfully it wasn't an intention to like have anything but a máa ń sọ̀rọ̀ at length kò ṣe pé bóyá mo lè sọ pé bóyá ọjọ́ báyìí ni mo ask her out we just got along feelings there wọ ọgbà tó yá mo rí pé feelings mo ní fọmọ yìí this is not about sex I'm so passionate and concerned about her moving forward but I try all I could just to do anything to make her comfortable tó fi dé orí family wọn torí òbítíbitì bàǹtàbàǹtà irọ́ ló ti pa ọ̀rọ̀ púpọ̀ ti kọ́kọ́ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ àmọ́ ibi tó ti fẹ́ mu ibi tí ó ti favour wọn ni. nǹkan ìyọ̀kọ́ tí mo dẹ̀ máa sọ because this is a national radio mi ò ever fi ọwọ́ mi kan ìyàwó mi rí pé mo lù mi ò ever ṣerú ẹ̀ rí this is a national radio mo yẹ sọ báyìí kí n clarify àárín yẹn ọjọ́ tẹ ní pé mo bá ọmọ sùn mo ṣe kinní kan lóòótọ́ mo wà lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ láàárọ̀ ọkùnrin ṣàtọ́ mi pé máa lọlé tí mo dẹ́nu ọ̀nà tí mo ṣílẹ̀kùn tó ṣílẹ̀kùn mo ti ń gbọ́ téèyàn sunkún kí ló ṣẹlẹ̀ mo dẹ̀ ṣílẹ̀kùn àwọn ọmọ bá tọ́fara ti washing machine wọ́n ṣe à ń sunkún kí ló ṣẹlẹ̀ ìyàwó mi wá sọ fún mi pé wọ́n ní báyìí kí mo bá ọmọ sùn jọ tó wá kí mo bá èrè àbòtọ́ wọ́n ṣe àsọ wọ́n sọ wọ́n lọlé nígbà tó yá wọ́n padà wá wọ́n bá èmi àtẹ̀gbọ́n tí mo ń sọ yẹn nínú ilé náà ni èmi jókòó sí jẹnẹrétà àwọn lie down àtẹ̀wájọ sọ̀rọ̀ like wọ́n ní ẹ pé kinní kan pé kí n jẹ́ káwọn ọmọ bí ọ̀rọ̀ bá ṣe jẹ́ mo lè ní ọjọ́ tẹ bí mi pé ṣé mò ń fẹ́ ọmọ yín ṣé mo parọ́ mi ò parọ́ fún yín ẹ wá ń bí mi pé ẹ pé kinní kan the next thing mo lè jẹ́ kọ́ mọ̀ ṣe rí kọ́rọ̀ ilé lójútùú tọkọ yín bá ti dé àtẹ̀yìn àtọmọ ẹ wá kí gbogbo àjòkó ká sọ. ọmọ yìí nínú ọ̀rọ̀ rẹ̀ ó sọ pé ó wọlé bó ṣe ló wọlé ńlòótọ́ ìyàwó rẹ̀ náà sọ pé ó wọlé ṣùgbọ́n òun sọ pé òun kọ́kọ́ bá ẹ nílé ó gbọ́mọ lọ́wọ́. wàláhì irọ́ ni kò dẹ̀ sí nǹkan tí mo lè rí búra lórí ọ̀rọ̀ tó sọ yẹn wàláhì làzim irọ́ ni torí ẹni tí mo wà lọ́dọ̀ ẹ̀ lálẹ́ ọjọ́ yẹn nígbà tí mo padà sọ fún wọn pé nǹkan báyìí mọ̀ ṣẹlẹ̀ nǹkan tó kọ́kọ́ fọ́ọ̀tì mi ni pé kí ló dé tẹ́ gbà mo lóhùn àti ìyàwó mi ni. but ẹ dúró náà tí ìyàwó yín ò bá gbà pé kẹ́ ẹ fẹ́ lóòótọ́. bẹ́ẹ̀ni sá. how come tí ẹni tí wọ́n ti suspect pọ̀pọ̀ àwọn ń fẹ́ tí wọ́n tún wá jọ close. aláàjì ti pẹ́
lọ́ ti máa ń sọ̀rọ̀ mo dẹ̀ ti sọ ní ọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan pé nígbà tí wọ́n mọ ọmọ yẹn padà wá wọ́n ti nà gan tọ́ ẹ wá mú wá wọ́n wá ní sọ̀rọ̀ ìrètí mi ni pé tí dáàdì ẹ bá dé bá ṣe jọ sọ lọ́ máa wá tó bá dalẹ̀ bọ̀ mo rí pé wọ́n avoid pàtì dáàdì ẹ àwọn lọ́mọ reason nígbà tí ẹ̀dẹ̀ máa padà wá ẹ mọ́mọ́ wá ó ń sunkún gidi ni ṣé ó lè sọ̀rọ̀ ní nǹkan tẹ́ ẹ ṣe náà ni ó jẹ́ nítorí mo wá jókòó mọ́ pé question nǹkan tí mo kàn tẹnu mọ́ ni pé kí ni mo ṣe fún ẹ tó fi fíì pé bóyá nǹkan tó fẹ́ fi pay ẹ off lélẹ̀ tí mọ́mí ò bá fẹ́ kémi àti ẹjọ́ wà kò yẹ kán ran ẹ tó báyìí débi kó máa make a statement báyìí sí mi ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ láàrin àwa mẹ́ta ni òdodo bẹ̀ àní àwa mẹ́tẹ̀ẹ̀ta náà ló wà ohun tí n bá sọ ohun tẹ́lẹ̀ bá sọ ohun tí tọ̀hún bá sọ ẹni tó bá jẹ́ nìkẹrin ẹjọ́ ló gbọ́ tí ó sì lè dáa bí kò lè dẹ́ ọjọ́ tí mo wá ń sọ̀rọ̀ yìí gbogbo bí kinní ẹ̀jẹ̀ wá lọ wọ́n ṣáà pariwo wọ́n wá lọlé mo wá wò pé irúkiri lè tó yọ lọ́hùn mo wá pe àbúrò mi mo ṣàlàyé fún pé wọ́n máa fi allegation báyìí kàn mí alhamdulilayi ìdílé ní tẹ̀sùbá mo ti wá kò sí bí yàn ṣe lè wà nílé wa ó kàwé ó kọ́ṣẹ́ ó sì kéwò mo mọ̀ ń pa ẹ̀mọ́ bá sùn dáadáa mọ́ ìfi ṣiṣẹ́ ṣe mo wá wò pé kí ó lè fà mo rí pé ohun tí mọ́mí ò fẹ́ ni wọn ò fẹ́ àmọ́ ọ̀nà tí wọ́n fẹ́ gbé gbà yìí ẹ fẹ́ bà mí lórúkọ jẹ́ lílé bọ́ ìyìn lè sọ ọ̀rọ̀ kan báyìí lórí ọ̀rọ̀ pé ju pé kí ni mo ṣe fún ẹ wọ́n ṣáà sọ̀rọ̀ yẹn wọ́n lọ wọ́n máa wá ní kíní kan máa ṣẹlẹ̀ mi ò ṣáà gbọ́ ẹni sì wáyé kí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́ràn ẹ ní àdúgbò lórí mọ́ọ̀sì ìta tí wọ́n ń kírun lẹ̀ ọ̀rọ̀ yìí àbí mi dáàdì ẹ lọ sọ́dọ̀ chairman community wọ́n gbẹ́jọ́ lọ community mo expect community invite mi wọ́n invite mi a ṣe wá gbọ́ pé mi àti ẹ gúnra wa ní kẹ́sẹ́ ní kọ̀rọ̀ bóyá mo fọwọ́ ra ẹ lórí kọ̀rọ̀ ní wá bọ́ta ó wá sọ ládùúgbò àwọn tó wà níbi pé lágbájá tọwọ́ bọ̀ mí fúrọ̀ báyìí ó sì yọ ọkàn mi jáde àwa padà sí kọ̀rọ̀ ó ti wá ọ̀rẹ́ mi má bínú ọ̀rọ̀ yẹn nǹkan kan bẹ́ẹ̀ nínú kó jẹ́ pé wọ́n kọ́ ọ ní tàbí kó pà níyàn ẹ̀ ni èyí tí mo dẹ̀ fi lo Yorùbá tí mo lò yìí lẹ́yìn ọjọ́ tí ó wà mo gbọ́dọ̀ bí ẹ pẹ̀lú Yorùbá yẹn mo fẹ́ bí ẹ pé tí ọmọ yìí ti padà wá ni. lẹ́yìn ọjọ́ tí wọ́n pè tó wà test sọ̀rọ̀ yìí wà láìrazín kó tó di pé ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ rárá ó ti kọ́kọ́ text mi pé òun need space ọjọ́ yẹn ní Nigeria play final mo wá sọ pé mo wà níbi kan báyìí tó tàbí wà pé ti bá délé pa máa sọ bó ṣáà yẹn àwọn question tó ṣàbí wíwà pé ṣé o ti ní àwọn feelings báyìí tẹ́lẹ̀ ní kí ló ṣẹlẹ̀ láti alẹ́ ọjọ́ yẹn wà láìrazín mi ò ever pé débi pé mo máa text yẹ kò tó wá di pé tó ní red and cash fún ṣẹlẹ̀ lẹ́yìn tọ́rọ̀ yẹn wá ṣẹlẹ̀ tán tí wọ́n mi parí tọ́rọ̀ yẹn ti tàn gidi ládùúgbò tẹ́ pé inú estate tó tún súnmọ́ wa mo jòkó bẹ́ẹ̀ yẹn júwèé mi mo wá ń bí pé tó bá yẹn tó ń sọ ẹ̀ṣọ́ dẹ̀ wọ́n ní àpẹ́gbọ́n ẹ̀ pé wọ́n ló wà ní spiritual gan pé JB mo ní kò ń ṣe JB BJ ni èmi tí mò ń bá ẹ sọ̀rọ̀ yìí lẹ́ni tó lọ́rọ̀ tó ń sọ báwo ló yẹ gbọ́ ó wá dìde pé àwọn ọmọ ilé ike òṣùwọ̀n tó wà ládùúgbò yẹn lọ sọ nígbà táwọn play bọ́njọ Sunday ọmọ yìí ti pè mí lẹ́yìn ìgbà yẹn on countless times póun fẹ́ rí mi ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tó gbóná ni o ó pè mí lẹ́ẹ̀kíní ó pè mí lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kejì yẹn mo ti wá jẹ́wọ́ fún ẹ̀gbọ́n tájọ máa ń wà tọ́wọ́ lọ́rọ̀ mi dáadáa ni wọ́n pé ẹ̀gbọ́n ẹ wá o nǹkan báyìí ọmọ ìpè ṣé pé ẹ̀gbọ́n ti ń yé mi gan lórí ẹ̀gbọ́n ẹ̀ wọn fi ń bùkù tọ́wọ́ bá ṣe wọn máa ń bá mi rí tààrà ni ẹ̀ ti ń kọjá yìnyín o tó bá pè yẹn ní kó má pè mọ́ tó bá fẹ́ sọ ẹ ní kó sọ níṣẹ́jú mọ́mì yẹn ó tún dìgbà kan wá pè mí bí ẹlẹ́ẹ̀kẹta I think on the 19 or something ó pè mí ọjọ́ on the 20 wá send message sí ó máa ń pè mí pẹ̀lú anonymous number mo wá sọ máma fi restricted number pè mí mọ́ bí ẹni pé mi náà ti mọ̀ pé something fishy is going to later happen mo wá sọ fún kó má fi restricted number pè ọjọ́ tó wá pè number yẹn review àjọ sọ̀rọ̀ ó lóun fẹ́ rí mi báyìí mi ò ráyè báyìí ó wá message mi ní bóyá on the 19 bó ti bá check fún mi message yẹn ṣì wà ń bẹ pé message yẹn ṣàpọ̀ pé kí n má jáde ní on the 20 of this month kìnìkan not even your flesh and your tí mo ṣáà ka message yẹn mo yẹ kọ́kọ́ rí I knew this message kò síbi tó ti fẹ́ wá ọ̀dọ̀ ọmọ yẹn ni and I showed it to my wife because láti gbà yẹn mo ti wá wà transparent mo dẹ̀ fi yàn ẹ̀gbọ́n yẹn náà wá wá ẹ̀gbọ́n message kan máa wọlé fún mi láti gbà yẹn mo wà transparent sí unlike before mo dẹ̀ fi yan ẹ̀gbọ́n yẹn náà pé kọ́ wò àwọn náà ka message yẹn wọ́n kà text òrèlè ó jọ threat mo ní ẹ má wọrí ohun tó bá ṣáà ń bọ̀ èèyàn ò rí luckily láàárọ̀ ọjọ́ kejì tí message yẹn wọlé mo ń lọ sí ọ̀nà bẹ́ẹ̀ bí ẹsẹ̀ ògbèjì ní mo pàdé ohun tó gbé bọ́kẹ́tì white lọ́wọ́ tó ń bọ̀ ọ̀bíṣ mọ́mí ti fa àwọn èèyàn ṣọ́ dáadáa mo wá jókòó mo dúró bóyá ń bọ̀ mo wá dúró pé kó kọjá bóyá déwájú mi wá dúró ẹ mọ̀ ìbẹ̀rù pé
ó lè ṣe irú nǹkan báyìí fún mi mo wá ń wojú ẹ̀ ó wá ní how are you mo ní fine ó ní I can see you are fine wàhálà ọ̀rọ̀ tí mò ń sọ kò sí nǹkan tí mo lè fi búra lórí ẹ̀. lẹ́yìn ìgbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ ó wá wò mí pé bóun rí i pé ó wá ní do you saw my text mo ní mo mọ̀ bóun náà ló máa send the message yẹn I have no doubt about it mo wá ní kí wá ló prompt irú message yẹn ó ní don't worry I know you are not doing any bad to anyone that is why God is still saving you wàláhì bí rọ́bùlì káàbà aláàjì kò sí nǹkan tí mi ò lè fi kọ́ gbé Ọbàtálá màá fi búra lórí ọ̀rọ̀ tí mo sọ yìí torí tó bá dá mi lójú pin ni bóyá wá sọ̀rọ̀ yẹn mo wá sọ fẹ́lẹ́ pé kò ní da mọ́mí ò lè lù mí o tó bá rí mi àti ẹ̀pọ̀ wọ́n lọ́ máa lù báàjọ ń jà kò ṣe pé bóyá mi ò láìkì ẹ mọ́ just go home bóyá èèyàn wá rí kó tó di pé ó délé wọ́n ṣàtún dà pé wọ́n bá rí mi ò máa rí yẹn mọ́ mo ṣáà ń dúró de kí déètì dé kí n wò nǹkan tí ó fẹ́ ṣẹlẹ̀. Yes sir. ìgbà tẹ́ ń fẹ́ ọmọ yìí. bẹ́ẹ̀ni sir. tẹ́ ẹ̀ fọwọ́ kan rárá yẹn. bẹ́ẹ̀ni. ṣé ẹ mọ̀ bọ́yá ẹnìkan ti fọwọ́ kan táìmì àbí ẹnìkan kan. mi ò mọ̀ torí àpàdé ní kọ̀kọ̀ rí. ẹ̀ẹ́dẹ̀ bí. mi ò. ó yẹ kẹ́ ẹ lè bí pé ṣé o ti rọ́kùnrin rí àbó ti. I am more concerned about her career than about you. Wallahi ibi tí mo gbé ọ̀rọ̀ family wọn dé with proof and evidences not evidence with proof and evidences mo gbé ọ̀rọ̀ family wọn lé orí that I almost lost a child just because of this girl ìfẹ́ tí mo ní sí wallahi kí n dá ọ̀rọ̀ mi padà síbi tí mo ti ń bá ẹ mọ̀ nípa past ẹ̀ rárá. not really. ẹ dẹ̀ ti ń fẹ́ fọ́dún kan. we text most times. okay ẹ ń ráyè dúró sọ. òun gan ṣe tó rí lè ráyè. even on the text àwọn discussion tó irú discussion yẹn yẹ kó wáyé pẹ̀ntẹ́yàn fẹ́ ra fọ́dún kan láti mọ̀ nípa and you want to marry her that time. àníyàn mi wallahi gaskiya mi ò parọ́ lórí ẹ̀. why. torí mo like ẹ ni. and your wife was aware that she time. was not aware about anything not until tí gbogbo abẹ́rẹ́ sí ní rúgbó. ẹ̀yin tí gbogbo ẹ̀ rúgbó ẹ̀yin tó rúgbó yẹn náà ni ó wá sùn lẹ́yìn. rárá o. ìyàwó yìí ti mọ̀ ń pa ẹ̀ kó tó wá sùn lẹ́yìn. kó tó wá sùn lé wa. òun àti wọn alẹ́ ọjọ́ tó sọ pé ó lọ ra nǹkan lọ́dọ̀ wọn ó bí mí lóòótọ́ ọjọ́ yẹn pé ẹ̀gbọ́n èèyàn báyìí báyìí ṣe nǹkan báyìí mo kò dá sí rọ́ọ̀fù fún ni. but irú obìnrin tó ń gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn ó jẹ́rọ́ ó jò tọ́ nígbà tó ti gbọ́ yẹn pé ọkọ òun fẹ́ ni báyìí ó jẹ́rọ́ ó jò tọ́ o ó máa the closeness yẹn máa kọ́kọ́. ìyàwó mi jẹ́ ni tó tutù kò ṣe pé tutù mentally o like kò ń ṣe oníwàhálà èèyàn so gbogbo àárín yẹn tó bá ní mo ṣe nǹkan báyìí aláàjì lẹ́yìn tó wá pè mí ó wá lóun fẹ́ rí mi but time tí mo wá fún is like a week interval ọjọ́ tó lóun fẹ́ rí mi eventually wá padà pè mí pé kóun kúkú sọ̀rọ̀ yẹn ní orí fóònù àti wá like a ti sọ̀rọ̀ lọ at length but I was still really bothered about why you did something like that mo wá bí and I put part of those calls into record pé mo dẹ̀ ń béèrè rẹ̀ pé why did you say something like this and she used the word sorry about it I didn't mean it that way. ẹni tí o attest ní nǹkan níṣẹ́jú mọ́ mi ẹ̀ tó wá pè mí after ti gbogbo ẹ ti rú tán when I played that voice record Mọ́gàjì lo airpod àti Tákùlá wá ní kí wọ́n fún dáàdì ẹ̀ ní airpod etí kan wọ́n gbọ́ it was quiet wọ́n mú fún mọ́mí ẹ̀ wọ́n yọ wọ́n rẹ́rìn wọ́n mú fóònù náà the next day ohun ọmọ mi kọ́ lélẹ̀ ọ̀rọ̀ yahoo ti wọ̀ ẹ̀gbọ́n ẹ̀ dẹ̀ wà lórí ìjókòó àwọn gan bú sẹ́rìn because call yẹn while I was receiving the call he was by my side how come ten deny ohun ọmọ yín ẹni mo ṣe nǹkan ní right but èmi mọ̀ pé ohun tó ṣókùnkùn sí àwọn èèyàn Ọlọ́run nìkan ló lè tú mo bẹ Ọlọ́run tààrà ní pé ohun tó fa ìdí nǹkan báyìí mọ́. ó ò ṣe lóòótọ́. wàláì làásì ìní èrò aburú kankan sí fámìlì wọn rí látòrí nọ́mbà wọn àmọ́ tó bí lórí òpó ìlónú wọn. ó dẹ̀ bá ní àjọṣepọ̀ lọ́jọ́ yẹn. alájí tí n bá ṣẹ̀yìn ní gbangba tí bá bẹ̀yìn ní kọ̀rọ̀ gbogbo àwọn jẹ̀mọ́ yìí lè mọ̀ pé mo bẹ̀yìn. bẹ́ẹ̀ni. àmọ́ tí bá ṣẹ̀yìn ní kọ̀rọ̀ tí bá gbẹ̀yìn ní gbangba mo buyì kún yín ni. ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ kò wá páàkì pò tiẹ̀ sí kọ́kọ́ ń pè mí èèyàn ṣe ń sọ pé èèyàn ṣerú nǹkan bẹ́ẹ̀ tó yẹ sí tó mú fóònù tó ń pè mí o tún wá send message pé on the 20th of ọjọ́ wo ló send the voice yẹn. kò send the voice it was a call record. ọjọ́ wo ló pè yẹn. I couldn't leave because gbogbo time yẹn ọ̀rọ̀ yẹn tiẹ̀ sí like anybody ò sọ anything pa ẹ̀mọ́ everybody ti quiet everybody ti quiet like mọ́mí ẹ̀gbọ́n wọ́n padà lọ bá ẹ̀gbọ́n yẹn pé àwọn fẹ́ràn. ọjọ́ tó ní ìmì àti àwọn pàdé ní kílódé tó pé pípé ni mo sọ kílódé tó pé. àwọn sọ pé kí n pe àwọn tí máa ti dé ibi iṣẹ́ pé mi àtàwọn ò lè máa ráyè dúró sọ̀rọ̀ bí báyìí. èmi sọ pé kò kí. ẹni tó ṣe nǹkan bẹ́ẹ̀ fún ẹ tó lo nǹkan bẹ́ẹ̀. like sir àtijọ́ tí mi àti ẹ̀ ti ń fẹ́ra mi rí pé ó ṣe nǹkan búburú sí mi rí to be honest. okay. so láyé ọjọ́ yẹn ẹni tí mo ti trust pé kò sí anything mo ti rí handkerchief yẹn mo máa rí lọ́wọ́ ẹ̀ rádaràda pé
handkerchief mo tún fojú fún mo fi sílẹ̀ lẹ́yìn tí ọ̀rọ̀ padà ṣẹlẹ̀ tó dé ọ̀kejì tí àwọn bẹ̀rẹ̀ sí ní ṣe àwọn irú àwọn stuff bákan tó sáré ń yí ọ̀rọ̀ pé òun ò sí nǹkankan kó òun mọ̀ kankan pa ẹ̀mọ́ òkìní kan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sọ fún mi pé ṣé kò ń ṣe òun lọ́kọ̀ máa padà lò báyìí tó ti ń sọ àwọn ọ̀rọ̀ bí ògùn. ìyàwó oníjẹ́ kò ń sóun lọ́kọ̀ òun ó padà lò báyìí. bẹ́ẹ̀ ni sà ó sọ lójúmọ́ mi. ìwọ ò ní rìkọ́dì kankan. wọ́n wá gba fóònù mi wọ́n delete gbogbo evidences tó wà lórí fóònù mi ọjọ́ tí màá sí mú mi dẹ̀jọ́ lọ síbẹ̀ mo béèrè lọ́wọ́ ọkọ àti ìyàwó. voice call kankan. everything lẹ́yìn call log tí ìyàwó fi pè mí ní àárọ̀ ọjọ́ February ní àárọ̀ ọjọ́ Sunday gbogbo àwọn call log yẹn nìkan ló wà lórí fóònù mi àti screenshot mo kàn sẹ́ni sí àwò pé I've cleared the chat torí tèmi àti wọn bá yọ sọ̀rọ̀ wọn máa ní akin clear chat pé àwọn fẹ́ kọ́kọ́ àwọn rí òun nìkan ló wà lórí fóònù mi. Alájí ṣé mo lè sọ̀rọ̀. ó lè sọ̀rọ̀. nínú ọ̀rọ̀ tó sọ mo sọ lẹ́ẹ̀kan tá a bá wo movie 2 lines ni I'm an administrator, I'm not just practicing. nínú kó jẹ́ written script based on ìròrí àbí kó jẹ́ true life story ibì kan mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ yìí ti die down tí anybody wọn sọ anything pa ẹ̀ mọ́ débi kọ́ lọ bá ẹ̀gbọ́n tí mò ń sọ yẹn pé kọ́ wá sọ fún mi pé àwọn ò fẹ́ gbọ́ ọ̀rọ̀ yẹn pé kọ́ jẹ́ kí ọ̀rọ̀ yẹn tán ọjọ́ tẹ́gbọ́n ẹgbẹ́ jíṣẹ́ fún mi mo ráhùn náà padà pé ọjọ́ tó bá tún rán irú iṣẹ́ yẹn sí mi màá bá yín fa wàhálà èmi àti wọn ṣáà fi ọ̀rọ̀ yẹn ṣeré mi ò dẹ̀ like just to like be plain and be transparent I had to delete everything that concerns that lórí fóònù mi like I just deleted everything but lẹ́yìn tọ́jọ́ yẹn wá ṣẹlẹ̀ like message tó ṣe ọkọ send yẹn gan wá scary it's like you are involved in where people are talking about someone bí wọ́n fẹ́ ṣe é ṣùtà before you can give me a lead through pé Alhaji on the 20 ẹ mọ́ jáde o not even your flesh or your body àwọn ọ̀rẹ́ bíi adage bíi coat ogun báyìí ni ọ̀rẹ́ ṣe mí bákan pé. ṣé mo lè rí n tó sọ. kọ́ọ̀lù yẹn kọ́ọ̀lù yẹn sáà náà lè gbọ̀ wò. definitely sir torí nígbà tí mo ní láti upload ẹ̀ sórí iCloud mi àti gbogbo táyà ọ̀rọ̀ yẹn ó ti like bọ̀ mo kàn mọ̀ pé àìmọ̀. jẹ́ ká gbọ́ iPhone ló ń lò. bẹ́ẹ̀ ni sir. ní iPhone ṣe tó lè wọ̀ wá mi. send ẹ̀ sí WhatsApp àfọ̀n ẹ̀ nọ́mbà kan tó wà send ẹ̀ sí ẹ jẹ́ agbọ́rọ̀ yẹn. sà ẹ jọ sà àwọn tán sọ̀rọ̀ ní ìsinyìí pé ìyàwó kọ́ ló wá bá mi nílé ṣe bí nǹkan tó prompt mi tí mo fi pe sísítà mi tí wọ́n dárúkọ lẹ́ẹ̀kan yẹn ni pé ó ní ọkọ òun sọ pé tóun ò bá fẹ́ ọmọ ẹ̀ ní ojú mi òun sì fẹ́ lẹ́yìn mi. ẹ sọ yẹn lẹ́ẹ̀kan. òun ló jẹ́ kí n pe àǹtí mi yẹn ṣùgbọ́n lè pe àǹtí mi yẹn nísìnyí kẹ́ ẹ fi gbọ́ ipe ṣé mi ni mo lọ ilé ẹ̀ lọ́ọ́ bá àbóhùn ló wá bá mi nínú ilé tó lè mi pé èmi ìwọ wá ra nǹkan o sì fà mí lọ́wọ́ bọ́ta pé o fẹ́ rí ṣé mo máa ń ní time débi tí màá lọ jókòó sí léèyàn ọjà ní mò ń tà ọlọ́mọ iná wá jókòó lọ́dọ̀ ẹ 5 hours kìíní kan hours síbójú yín kúkú nílẹ̀ kan yẹn ọmọ tí ẹni jáde pé bí iṣẹ́ wọn ọmọ tí lè ráyè staff nurse ni ìgbà míì kò kí ráyè pé mo fẹ́ wálé gan tí wọ́n máa ṣe fóònù máa fi ń tẹ́tì wọn níbi iṣẹ́ tán ní wàhálà mi gan ti pọ̀ jù olóńdó 5 hours nílé ẹ ó ń ṣe kìíní kan nílé ẹ ok fine èmi tẹ̀ ti gbé gbogbo yẹn kúrò pé nígbà tí ìfẹ́ jọ ń dùn láàrin wọn ni ṣùgbọ́n mo ti bá ọkọ fa wàhálà kì í ṣe ẹ̀kan kì í ṣe méjì kì í ṣe mẹ́ta ipe kò fi ọmọ ìlọ́rùn sílẹ̀ kí ló dé tó o fi lè gbà kí ọmọ yẹn sunú olí ẹ̀ tí ó bá dẹ̀ jẹ́ wípé mo rò ní ìṣẹ́jú kan ṣé bí ìyàwó yìí náà ló tún wá bá mi ipe ọmọ mi wá sùn lẹ́yìn ṣé mo mọ̀ ni ṣé ọmọ yìí gan sọ fún mi ni. irọ́ ni. ṣe ń gbọ́ṣẹ́. wàláì. ṣe rí alájì tí mo dẹ̀ ṣe ní irọ́ ni ọ̀rọ̀ yìí. mo mọ nǹkan tí mò ń sọ o bí ìfìdí fi kọ́mọ́ kan torí ẹ̀gán ló jẹ́ ń gbà rẹ̀ wá láàárọ̀ pé kọ́lọ́run ń ṣèdájọ́ mi ní kíákíá mi ò mọ̀ ìyàwó yìí ń tẹ̀sí gbogbo nǹkan tó ṣe. àti mọ́gàjì bọ́ọ̀lù sọ pé wọ́n rojọ́ wọ́n sọ báyìí wàhálà mi ò takò ọ̀rọ̀ kan pẹ̀lú pé bóyá ìyàwó mi ló sọ mo ṣe wòre ẹni tẹ́ ṣáà ń sọ̀rọ̀ yìí òun mi àárọ̀ ẹni nígbà tó dẹ̀ tọ́ dìpọ̀ náà wá tó ń sọ̀rọ̀ mo sórí kòtò tó fi sọ̀rọ̀ tán ni wọ́n dẹ̀ figure out gbogbo nǹkan tó fẹ́ figure out. so pé ẹ wá ń ṣe ẹ̀ ń gba wájú ẹ̀ ń gbẹ̀yìn ẹ̀ ń gba wájú ẹ̀ ń gbẹ̀yìn ẹ̀ ń gba wájú ẹ̀ ń gbẹ̀yìn. nígbà tí mo sì bá wà nílẹ̀ mi ò ṣèyàn burúkú gbà yẹn o torí wọ́n rò mẹ́jọ lọ́sàn-án pé lágbájá nígbà tó ń ṣe kó máa wọ́n ṣe nǹkan báyìí àjọ wà fúnra wa ni mo dèèyàn burúkú nísìn bọ́ọ̀yì ìjòkó yìí mo sọ lẹ́ẹ̀kan pé ọ̀rọ̀ pawápọ̀ dáadáa tó kẹnu wọ́n ní sọ mi ò sọ aláàjì èèyàn ń tún nǹkan ṣe kó bàjẹ́ wọ́n sọ̀rọ̀ yẹn jọ yẹn ọ̀rọ̀ yẹn dùn mí gan ohun tó ṣáà ṣe ṣáà ti bàjẹ́ èmi ṣèèyàn burúkú tá a bá ń já mi ò fẹ́ mọ bíjà náà ṣe lè rí ìyàwó mi mọ́ kẹ́ni yẹn sì padà wá bẹ́ẹ̀ mi ní tún gọ́ pé kò sí wàhálà tó bá tún ṣe lẹ́lẹ́kejì àtúbẹ̀ mi kò tó yẹ ìgbà mọ́ ọ̀gẹ́ lágbájá má jà sí mọ́ ìgbà tó wá bá mi
pé ọ̀rọ̀ máa kọ́kọ́ pa èmi àti wọn pọ̀ ní ayé èmi àtọmọ wọn ti ń sọ̀rọ̀ ẹ dẹ̀ wá ní alẹ́ ọjọ́ yẹn pé báyìí lọ́rọ̀ fámìlì yín pẹ̀lú ọkọ yín ọ̀rọ̀ yìí mo fẹ́ sọ tẹ́lẹ̀ mo rí pé wọ́n ti kúkú gbogbo story yìí wọ́n ti kúkú ẹ̀ dáadáa this is not a secret it is not a secret ewé àtegbò ó yé mi sà like ó yé mi to some extent tí jáàdù mi bàbá mi kọ́ tó kú mo ever like mi ò bá rún nǹkan burúkú lọ́wọ́ dé pé mi sọ pé mo fẹ́ fi sí practice ìfẹ́ tí mo ní sọ́mọ yìí bí mo yẹ sọ́lẹ̀ kan nígbà tí wọ́n fọ̀rọ̀ yẹn lọ mi pé ọkọ àwọn báyìí mi ò nà ìyàwó mi rí mo tuntun sọ o this is the national radio wọn lọ́kọ̀ wọn mọ̀ ṣe bẹ́ẹ̀. wọ́n máa ń nà wọn. wọn ló mọ̀ ṣe bẹ́ẹ̀ a lè gbé tó lẹ́ pé tọ̀ ẹja àrìn báyìí wọ́n ní téèyàn bá ń yun ẹ̀pà fún afọ́jú èèyàn ní láti máa súfèé ohun tá a lò ó di ọmọ bákan pé ẹni kí ọmọ yín mú nǹkan báyìí wá gbà ṣe nǹkan báyìí èèyàn fi ọwọ́ kan báyìí kọ́ máa ní pé lágbájá kan lo èèyàn ṣe bẹ́ẹ̀ wọ́n sì mú lọ àṣìṣe àwọn tó fi mọ́ orí tẹ̀sùbá tí bá parí kìámù lé màá tún mú tí wọ́n máa fi wàláhì lẹ́sìn ìbí rọ́bìlì wọ́n fi ọwọ́ kàn wọ́n mọ́ tìbí mi àti ní ṣe ń sọ̀rọ̀ yìí mo ṣèyàn burúkú gbà yẹn o dáàdì ẹ̀ tọ́ jókòó bí iná tó ń pẹ́ǹtì mi black láàrin èmi àti wọn ní tèmi àti wọn jọ ṣe ìyá wọn gan ti sọ́rí pé kò sẹ́ni tó dá a wọlé irú nǹkan bẹ́ẹ̀ lórí wọn tó ẹ bá succeed. but dáàdì wọn ò tẹ pẹ́ǹtì ẹ black now. dáàdì wọn ní nígbà tí wọ́n bẹ̀rẹ̀ fáwọn ọmọ rẹ̀. the only thing tí mo fi appreciate máa yìí wàláì ìjà dé lórí ìdòwe o the only thing tí mo fi appreciate wọn ọkùnrin ni wọn ẹni tó bá sì wà lẹ́yìn counter tó ń gbèjà ẹ̀ tí ó mọ̀ òun lọ rẹ̀ mi àti wọn ẹni tó bá mẹ́jọ wá fún yẹn tí yẹn ò ominú ṣe ń kọ́ aláàlára tó bá gbé nǹkan léyìn lọ pé lọ́lọ́ báyìí tọkọ yín bá kíkì bọ́kẹ́tì ṣẹ́yìn fúnra yín lè sọ síta pẹ̀lú gbọ́dọ̀ ẹ tó bá kọ́kọ́ yín ló máa ṣe kinní kan yín ẹ kó máa lọ tó bá jọmọ ni kó máa lọ èèyàn ń sọ̀rọ̀ àwọn kan báyìí mo ní àwọn evidence lórí bí ìbáṣepọ̀ wá ṣe bó ṣe jí inú sí látilẹ̀ kí n máa jí lóru torí fámílì ẹlòmíì kò sí nǹkan tó fà á torí tí ó wà lẹ́gbẹ̀ẹ́ mọ́ bí nǹkan tó máa ń ba òun náà lọ́kàn jẹ́ ni pé nǹkan báyìí ṣẹlẹ̀. kó má jẹ́ pé torí pé wọ́n mọ̀ pé ọmọwọ́ padà dáadáa ni ó jẹ́ kí wọ́n tètè gbàgbọ́ pé lóòótọ́ ló fẹ́ lọ́mọ àwọn. ó pọ́síbù nínú ohun tí wọ́n ti rí àmọ́ èmi o kò sí ohun tí mi ò lè fi búra lórí ẹ̀ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ mo tuntun lọ. àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ tiẹ̀ ta kókó díẹ̀ number one yóò fọ́ nísìmí ìyàwó rẹ̀ gentle ló sọ ó sọ pé ó dìndìnrín pé ìyàwó rẹ̀ yẹn ti wá mọ̀ pé òun fẹ́ èèyàn kan ó wá ní kó wá sùn lé àwọn. òun kọ́ ló sọ fún o. ok òun kọ́ ló sọ fún ṣé wọ́n ló sọ fún. òun kọ́ ló sọ fún ìdí tí mo dẹ̀ yé sọ bẹ́ẹ̀. no ṣé wọ́n ló sọ pé kó wá sùn lọ́jọ́. òun náà wípé mi ò mọ̀ sí mo wọlé ní nǹkan bí ọ̀rọ̀ tí mo sọ living evidence wà mo wọlé. ìyàwó rẹ̀ fúnra rẹ̀ ò sọ pé òun kọ́ ló ń sọ for the fact pé òun sọ pé òun bọ̀ tí ìyàwó ẹ̀ bá ní kó má wà kò ní wà náà. aláàjì wọn close gan. what closeness again lẹ́yìn ìgbà tí ó ti ń suspect pé òun fẹ́. kò suspect yẹ o. but ìyá ti wá kí nínú ìyá ti wá sọ̀rọ̀ nínú ilé yín náà. wọn ò wálé wa wá sọ anything. bọ́ wálé wa wá sọ̀rọ̀ èmi àti wọn ni. kò sí ìyàwó rẹ̀ nílé. láyé. ẹgbọ́ kò sí ìyàwó rẹ̀ nígbà. ìyàwó ẹ̀ wà nulẹ̀ mo máa ń pè bọ́ síta ni pé mi ò fẹ́ dálé wọn rú. wàláhì ni ẹ bọ́ sọ bẹ́ẹ̀ mọ́. ẹ mọ́ sọ mọ́. ìjọ ẹlẹ́ẹ̀kẹta ni àǹtí mi wá kí mi mo á explain ọ̀rọ̀ yẹn fún wọn ní kí n jáde bẹ́ẹ̀ wọ́n gbọ́n tẹ̀tẹ̀ ká lọ fa wàhálà ni mo ní wọ́n ń ṣe dáadáa sí wa mi ìwà nífẹ̀ẹ́ kó jẹ́ pé ọ̀rọ̀ ọmọ yìí ni ó dìjà láàrin èmi àti ìyàwó pé. ìgbà tí ẹ lọ gba fóònù nọ́mbà lọ́dún èèyàn kan tẹ́ ẹ fi pe màmá wọn. dádì ṣẹlẹ̀ ètè wà mẹ́ ẹjẹ́ ṣàlàyé kankan fún lẹ́yìn àná ta kúrò níbí ṣé ìbílí tó máa tún padà lọ bá ọ̀rẹ́ mọ́ sí mi yẹn. mo débẹ̀ mo ẹ̀ka lẹ́mọ̀ pé ibi tá a lọ báyìí ni àbábọ̀ wọn á kọ́kọ́ dákẹ́ wọn wò mí wọ́n ṣe òbílí pé wọ́n máa yẹn tún wá bá mi. mo kúkú lẹ́lẹ́rìí. wọ́n wá bá yín kí wọ́n lọ́lọ́ṣẹ́ wọ́n láwọn fún wọn ní audience akúrò níbì kan wọ́n sì like ọ̀bẹ nìkan jà fọwọ́ rẹ gbogbo lé lójú ni. bọ̀ǹtọ́ wá ń bi mí. the question tí mo fẹ́ béèrè mo ní láti mú bí dáadáa. yes sir. báwo ni màdámù yìí ṣe mọ̀ pé ẹni yẹn ló yẹ káwọn lọ bá káwọn gba nọ́mbà lọ́wọ́ rẹ̀. àwọn ti sọ pé ìyàwó rẹ̀. on first time lọ́sí ilé mi àtẹ̀gbọ́n yẹn ta máa ń jókòó ṣeré lọ́dọ̀ ẹni yẹn dáadáa tó máa ń kọjá dáadáa. kò mí pé ìyàwó sọ pé kí wọ́n mọ nọ́mbà ìyá rẹ̀ náà. mọ̀mísì mi àtẹ̀yìn tí mo sọ ìkó gbogbo àjọ wà tẹ́lẹ̀ nígbà tí mi dé Ìbàdàn tí mo rí èmi gan wá surprise so mi ò níbò mi tí mo ṣeré lọ́jú ibẹ̀ lọ. gbàtẹ́ wà lẹ́kọ̀ọ́ yẹn àwọn òsín bẹ́ẹ̀. ẹ ti gẹ̀ẹ́sì nǹkan tí mo sọ pé wọ́n gba nọ́mbà lọ́wọ́ ẹni yẹn. kèsì nọ́mbà rẹ̀ náà lọ gbà náà nọ́mbà màmá. òun náà ni mo sọ pé nígbà tí ìyàwó mi wà nílé báwo ni o ṣe ní mo nọ́mbà mọ̀mísì mi tẹ̀wá ń sọ mọ́rọ̀ pé òun ló kọ yín pé kẹ lọ báyàn kẹ lọ gba nọ́mbà lọ́wọ́ wọn àbá ète wà láàrin yẹn dádì. máa gbọ́ still náà ó ṣe possible ó possible torí pé ó fún wọn nǹkan èyí tó fún wọn ló ń bounce back ló fi sọ pé káwọn lọ sọ́dọ̀ ẹni yẹn torí pé fóònù ẹ ti kú èyí tó lọ gbà lọ́dọ̀ ẹni yẹn àwọn ìyàwó rẹ ò lè tan fóònù ẹ̀ táìmù yẹn kó fún wọn
it's possible. mo ń try láti send kíní fáwọn yẹn ni. ìyàwó wọn dà ó ti lọ tọ́jú ọmọ ńta ẹ pè wọlé. number 1 nìyẹn o. number 2 nǹkan méjì la fẹ́ clear bóyá o bá alájọṣepọ̀ lọ́jọ́ yẹn àbí o fi nǹkan nù lójú ara. yes sir. sọ wà pé o lè bá alájọṣepọ̀ kó má fi nǹkan nù lójú ara. Daddy kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. o sì lè bá alájọṣepọ̀ kó fi nǹkan nù lójú ara. kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. kò sí kankan nù méjèèjì ajá ìyàwó wọlé. àǹtí Sir. inú oṣù Ramadan la wà yẹn. Bẹ́ẹ̀ni. àti ìyàwó mi àtàwọn ọmọọṣẹ́ mi everybody àtàwọn ọmọ mi náà máa ń rí mi mú dáadáa nínú oṣù yìí. torí kò ní dáa oṣù téèyàn fi máa ń ṣàtúnṣe ibi tó kù sí kí ó jẹ́ gbẹ́ pínú oṣù náà lèyìn ó tún á máa fara kọ́ bí èèyàn ṣe máa ń ràánú gbà ní oṣù tó náà ní ẹsẹ̀ ṣíṣẹ̀ nínú oṣù yìí náà tún níwọ̀n níwájú Ọlọ́run. àǹtí Sir. ọwọ́ ta lẹ ti ní kí màmá ìgbà nọ́mbà láti pe ìyá ọkọ yín. Nọ́mbà mi ní kò gba nọ́mbà because táìmù tí wọ́n wá ìyọkàn wá táìmù ní mi yẹn gbà kan padà lọ wọ́n máa ń bè lọ́yìn pé màmá yẹn ti lọ o ó dẹ̀ máa ṣiṣẹ́ gan-an mo ní àbínà ẹ dẹ̀ bẹ̀ pé nọ́mbà wọn pé kí n fún yín nọ́mbà wọn ìgbà yẹn tètè tí màá ṣẹlẹ̀ ń gbà yẹn mo ní àwọn gan máa ń béèrè dáadáa ẹ wá ní pé fìtàjá ṣe gba nọ́mbà wọn lè máa ń gbàgbé mo láwọn gan máa ń béèrè yín so ńgbà tí mo fún yín nọ́mbà táìmù yẹn tẹ́ pé kò sẹ́ni iṣu ó ṣe àrí táìmù tí wàhálà wa ṣẹlẹ̀ máa ṣe wà fún yín nọ́mbà so mi ì fún wọn ní nọ́mbà àwọn ọmọ ṣe yín nọ́mbà gbà mi ì fún wọn nọ́mbà kankan. bọ́ ó ti mọ̀ pọ́kọ ẹ̀ ń fẹ́ gẹ̀ yìí náà. kó yẹ kí mo mọ̀ kó ń fẹ́ because ó dì náà ìpọ̀ wọn fẹ́ mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni gbà tọ́rọ̀ yẹn dàrú mo ṣẹ̀ṣẹ̀ mọ̀. but ó ti gbọ́n tó jọ. wọ́n mi ẹ̀ ló sọ fún mi gbà tọ́rọ̀ yẹn sọ fún mo fi ń rẹ́rìn ni. fine ìgbà tí mọ́mí ẹ̀ sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún ẹ. mi ò gbà tán sọ mi ò rò. tó o bí ọmọ yẹn. mo bí. kí ló sọ. ó ní pé kí n má dá wọn lóhùn bó ṣe ń ṣe nìyẹn nǹkan tí ó yẹ kí n rò ni pé kò ń ṣe ẹgbẹ́ mi ká ní kébí age mate mi ni má ti dà sí rọ́ọ̀fù fún bò wọ́n á rí kọ́ mọ́ kékeré báà ni pé kí ni àti kémi ìwà evidence mi ìdí wọn papọ̀ rí mi ìdí wọn kọjọ sọ̀rọ̀ gan rí. despite that náà nígbà tó ti rí flame díẹ̀. èmi bá mi ẹ̀kọ́ wà wàbí ọkọ̀ ń sọ nǹkan tó wọ̀n ni mi ò ríro rí kálẹ̀ ẹgbẹ́ mi ni mo máa ríro bọ́lá kó jẹ́ wọn kékeré ni mo ṣe ríro. tó wọ́n kéré sí mi gan. tán bá wà wí náà téèyàn bá ti gbọ́ nǹkan. bọ̀ torí kí mo bí wọn náà ni mo ṣe wá pé mo bèrè ajá gan tí mo bèrè pé kí ló ń ṣẹlẹ̀ gangan pé kí ló àwọn náà dà sí pé kò sẹ́ni sìn sẹ́ẹ̀ kí ni kò sẹ́ni sìn. ok mo wò pé despite that náà mà so yẹ kẹ́ ẹ̀ sì tún sílẹ̀kùn fún pé kó wá sun lé yín. nǹkan tó sọ ní pé òun fẹ́ wá spend the time pẹ̀lú àwọn ọmọ òun máa lè bá wọn homework mi ò dẹ̀ yẹnu padà mú ní mo ti gbọ́. sun lé dọjọ́ kejì lẹ́ni tí wọ́n ti sọ fún wọn fura sí pé ó ń fẹ́ ọkọ yín and you say you are not consented with it. mo kún òun mọ̀ ṣèdájọ́ wà náà ni sílẹ̀ fi mọ́ so wà tó bá ní ọjọ́ yẹn àdẹ̀jọ wà ọjọ́ kejì ní àjọ tó jí àjọ wà náà ni so gbà wá nìkan wá ṣẹlẹ̀ tí mo mọ̀ ṣé mo fẹ́ sun kú tí mo ní mọ̀ kẹ́ni sì ń ṣẹlẹ̀ ni. ó ní wọn yọ lọ gan ìwọ ló ní ọkọ rẹ fẹ́ rí. kò sí nǹkan tí mo lè fi búra sí táyé kúrò àwọn máa fi kúrò àwọn gbogbo ègún tó wà nínú kúrò máa fi búra níbi ìbáyín sínsìnsìn. báwo máa ṣe ní kó lọ mi ì sọ pé kó lọ sẹ́ni wíẹ̀. torí mi àti àjọ àjọ wo fíìmù ni ṣùgbọ́n àjọ wo fíìmù àjọ wo fíìmù so táìmù ló wá lọ màá dẹ̀ wà màá dẹ̀ sùn màá dẹ̀ dèpò dẹ̀ lọ. táìmù lẹ wo fíìmù tán. a máa sùn bí orí ẹ̀ ṣàlàsùn ṣá. òru náà lọkọ yín wọlé bíi 12 lẹ ló wọlé. 12 ló wọlé wọn a ṣe sọ̀rọ̀ bíi past studio fọ́ọ̀ṣì ló ń lù ó nígbà tílẹ̀ mọ́. ẹ sùn rárá nù. a sùn. tẹ bá fi sọ̀rọ̀ wọ bí tí fọ́ọ̀n lọ lù. èmi ò kí mi ò kí ní lè sùn. ìbọn sọmọ bá ti sùn látàárọ̀ alẹ́ wọn ò ní fi sùn lálẹ́. ẹ mọ tó lè jẹ́ tí mo fi ń rò mi ò sọ pé bẹ́ẹ̀ lórí o. mi sọ mi ìgbà pẹ́yìn dẹ parọ́ ìgbà kó ń lọ parọ́ ìgbà páwọn náà parọ́ for singular reason pé mi ò sí ń bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. èèyàn dẹ̀ gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run. mo bẹ̀rù Ọlọ́run gan. lórí gbogbo tí èèyàn bá fẹ́ ṣe kì í sẹ́yìn nìkan tẹ́ ẹ rojọ́ o àwa táwa gan gbọ́dọ̀ bẹ̀rù Ọlọ́run a gbọ́dọ̀ wà convinced pẹ̀lú ẹnu dídùn. tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ mi ní nígbà kó bá sunlé nínú kọ́ báyìí bá ṣe tí mo lè rí fìdí pé kọ́ báyìí sí mi nígbà kó bá sunlé gbogbo ọmọ kékeré tí mo kàn pé ọmọ kékeré yìí it's a girl of 20 years. 20 years mo jù lọ gan. ọdún mẹ́wàá ìbílẹ̀ gbà lọ́wọ́ jùlọ gidi so mi ò rò pé kí ni. what are you talking about. ṣé ọ̀rẹ́ wọn bá mi du ọkọ ká ní pé ẹgbẹ́ mi ni mo mọ̀ nǹkan tí mo lè ṣe. ẹsẹ̀ bẹ́ẹ̀ yẹn nìkan ló lè bá yẹn du ọkọ mi. èmi kọ́ ọkọ kékeré báwo ló ń ké ṣe máa like mi ì sí ẹ̀rí rò rárá. àti kí mi ìrí kọjọ sọ̀rọ̀ mi ìrí wọn báyìí kọjọ dúró sọ̀rọ̀ báyìí mi ìrí rí. ṣé mo pé tí o bá sí flame kò ní sí fire. ṣé ẹ gẹ́ẹ̀tẹ̀ ni àwọn tó ń sọ̀rọ̀ yẹn directly or indirectly wọ́n get it right wọ́n get some percentage wọ́n get nǹkankan o. ìgbà tí mi ti bí wọ́n mo dé pé nǹkan tó ti sọ okay fine ṣọ́rọ̀ òun lẹ́bàá ọ̀rọ̀ àtàfẹ́ bílíìfù jọ̀rọ̀ tèmi lọ ni mo dé ní má bínú mo dé gbà. for the fact pọ̀ gba ntọ́kọ rẹ sọ that will stop ẹ láti wà very careful
kó o dẹ̀ sọ́ra kó o dẹ̀ wà observant kó o wá máa sọ ní tó ṣẹlẹ̀ yẹn bọ́kọ̀ ẹ̀ ò bá fẹ́ bóun bá fọkọ̀ ẹ̀ ńkọ́. èmi ìròyìn traces náà nìkan tí mò ń sọ yìí ó wá sùn àjọ wà náà ni. o sì gẹ́ẹ̀tì mi náà. mi gẹ́ẹ̀tì nǹkan ìfẹ́ mi sọ ni pé fún ọ láti gbà pé kó wá sùn lé yín gan. bẹ́ẹ̀ni. á wò pé o gbà kó wá sùn ṣé kìí ṣe pé o lè gbà náà pé kó wọlé. ṣé ọkọ mi àbí. obìnrin ọmọ pé kó wọlé tọkọ rẹ nígbà tó ti gbà kó wá sùn. torí wà before èdè before ọjọ́ yẹn o tó pẹ́ gan-an àtàwọn ló ti wá ó dẹ̀ lọ bí ọwọ́ ọ̀sùn. kó dẹ̀ sùn. táwọn fi dé ní 3:30 ó lọ. bọ́ọ̀mọ ìlú wa delete gbogbo chat. ibi kò mo delete ẹ kó fi ibi Christian fi báyìí búra sísè ké mo delete ẹ mi delete anything. ó yá ó dẹ̀ máa ṣe ní kíákíákíá torí ọmọbìnrin yìí pariwo tó lágbára ẹgbẹ́ bó ṣe ń wálé mi ṣé mo lọ́lé yín lọ rojọ́ kọ̀ọ̀kan ṣé mo ní time. But me be anything. Hold on. Ṣé wọ́n ní time? Mo sọ̀rọ̀ pálẹ̀ kan pé báyìí lórí láàrin mi àti wọn. Ṣé wọ́n ní time? Ayọ̀kọ nìyẹn. Gbogbo ẹ farabalẹ̀. Ọjọ́ tí ó lè ṣe àjọ yìí. Nǹkan tó ń kọ kí ló ṣe kí ni? Ó yẹ kó ọwọ́ yín mọ́ ni. Ó yẹ sọ. Nǹkan tó dà yín pẹ̀ wọ́n sọ. Ṣàgbọ́sẹ̀ tún rí. Ó tún ní tó tún lè mi àtọ̀ ọkọ̀ ń bọ̀. Mi ilé ìfẹ́ wọ̀nyí tí wà wọ̀nyí. Ó yá kí ni nǹkan náà? Sọ. Kí ló ẹ̀yin náà ní kí n máa sọ ẹ̀yin ilẹ̀ ń ṣèbàjẹ́ náà. Ṣé bí ìwọ náà? tí èèyàn bá delete chat. Mo ti send voice rẹ. bí èèyàn bá delete chat èèyàn sì tún lè rí. Bẹ́ẹ̀ni. àbí. Bẹ́ẹ̀ni. èèyàn tún lè rí. Aláàjì ẹ má bínú ìfẹ́ sáré kọ́ọ̀tì nǹkan yín. Wọ́n ń sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nígbà tó dẹ̀ ń sọ ọmọ wọn deny pé òun kọ́ àwọn náà deny pé wọn mọ àwọn kọ́ àwọn gbọ́ wọ́n dẹ̀ sọ òótọ́ wípé àwọn ò ní wò pé ọ̀rọ̀ ṣe báyìí o àmọ́ ohun táwọn gbọ́ yìí o ohun ọmọ wọn ni. ìdí tí ẹ fi ń parọ́ mọ́ mi ò mọ̀ ọmọ tí ọ̀rọ̀ dà wá pọ̀ bí báyìí tẹ̀ mú wá nílùú bámúbámú. So for all of those reasons mi ò rí pé bóyá èmi àti wọ́n jọ ní. it's alright má yọ rẹ lẹ́nu sábà ní mátà yìí máa parí lálẹ́ à ń tanra wa ni ṣé ọmọ yóò kí n chat wọn ni. àjọ máa ń sọ̀rọ̀ dáadáa. on chat. bẹ́ẹ̀ni. ṣáà lè rí chat tiẹ̀. mo ti sọ lọ́rọ̀ lẹ́nu pé gbogbo time tí mo wà ní transparent I had to prove myself right mo dẹ̀ gbogbo nǹkan tó jọ bí chat lára pictures and everything. o delete. I deleted everything. kí ni àwọn ọ̀rọ̀ tí ẹjọ́ sọ ìwọ àti ìyá ẹ̀ nínú chat tó ní ṣe tó fi hàn pé ó mọ̀ pé òun fọkàn òun. èmi àti wọn kì í fi bẹ́ẹ̀ mi ní nọ́mbà ara èmi àti wọn ní nọ́mbà ara tẹ́lẹ̀tẹ́lẹ̀ nígbà tó ń di bẹ́ẹ̀ bí ọwọ́ November December yẹn èmi àti wọn ní nọ́mbà ara wa tó bá dẹ̀ ṣe ń text èmi àti wọn bẹ̀rẹ̀ sí ní text wọ́n dẹ̀ ní àwọn ọmọ everything tó ṣẹlẹ̀ nípa ẹ̀ fáwọn ọmọ everything tó ṣẹlẹ̀ nípa ọ̀rọ̀ yẹn pé chatting yẹn. ó wà lórí text bọ̀ lọ́jọ́ tí mọ́mì mi mú mi lọ bẹ̀ mo ní ṣèbẹ̀ ti delete chat bọ̀dá yín ká tó ń sọ yín náà wà bẹ̀ mo ṣèbẹ̀ ti delete chat tó wà lórí fóònù ti tèmi ṣèbò ṣì wà lọ́wọ́ títí yín ìyàwó ẹ̀ nìyẹn ó wà bẹ̀ kíníkan wọ́n ṣàn mí lọ́jọ́ yẹn kí ló yẹ tó yẹ pé wọ́n wá delete at least ó ṣàmì wà lórí fóònù. ṣé nǹkan tó àwọn fẹ́ mọ àwọn nǹkan tó wà ń bẹ̀ ni o ó sáhàn nínú ọ̀rọ̀ tí wà tí wọ́n jọ sọ pé àwọn mọ̀ pé òun fọkọ àwọn kó tó dọjọ́ tó lọ sùn bẹ́ẹ̀ ẹ mọ̀ ṣé rọ ni. irọ́ ló pa kò sí nǹkan tó jọ wọ́n bẹ́ẹ̀. kò sí tó jọ wọ́n bẹ́ẹ̀. kò sí. ẹ jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ títí ọmọ yìí sọ ẹ já gbọ́. He has been doubting from like day one, so there's no problem in you doubting me. I think I have some questions I need to ask you in person too. In person, like the reason why cause I really wanted to see you to say all of these things, but then I don't want to make any careless mistakes. I don't want to do anything that will, like I don't have anything for any kind of drama right now. Like, you know what I'm saying? Like, I don't want anything that will make my mom start making any fuss about anything like that will connect with your name or my name or any other thing. That was why I had to just want to say everything right now and we talk about it later. Maybe not now, maybe not this year. So that is it. Hold on. A lot of accuracy and a lot of accusation. Have you ever seen one of why I choose to talk to you despite the fact that it's true? èmi tẹ́mi rí sí voice rẹ ni. but ó deny at first. ó ti dín bẹ́ẹ̀ ni voice rẹ ni. bọ́s ọmọ ìsọ kínní kan lẹ́ẹ̀kan kò ní issue pẹ̀lú kó bá òun sùn kò dùn torí pé
nǹkan tó fẹ́ ni ẹni tó ti ń fẹ́ tó ti ń lọ bí ọdún kan kò ní issue directly or indirectly òun lè mọ̀mọ́ plan ẹ̀ ìwọ lè mọ̀mọ́ plan ẹ̀ ìwọ ti nífẹ̀ẹ́ òun náà ti nífẹ̀ẹ́ ìwọ rò pé gbogbo tó ṣẹlẹ̀ yìí nítorí pé ìyá rẹ̀ ò fẹ́ kan kó fẹ́ òun bó o lè ó tún ti padà lọ bá pẹ̀lú tí ìyá rẹ̀ ṣe provided tó o bá ṣe ń tán ló ṣe but òun ó claim pé o fi aṣọ kan nu ojú ara òun bẹ́ẹ̀ni sá. inú ọ̀rọ̀ tó sọ gan kò nígbàgbọ́ pé aṣọ tó fi ní ojú ara òun yẹn nítumọ̀ kó tó di pé ó sọ fún ìyá rẹ̀ kí ìyá rẹ̀ tó jẹ́ kó mọ̀ pé ó nítumọ̀ ẹ tó padà sọ fún yín náà ni. ọmọ yìí ò sọ nǹkan kan fún mi lé I will keep silent. no ẹ tó sọ pé ọkọ òun ti bá alájọṣepọ̀. òun ló sọ fún mi ó ní voice note yẹn wà lórí fóònù. ṣùgbọ́n ọmọ lọ́jọ́ kẹ́ ẹ̀ mọ̀ pé ńgbà tó bóun lájọṣepọ̀ ó fi aṣọ. òun yìí náà ló sọ fún mi ó ló wà ní voice note òun ni mo wá ní kó add mi ní WhatsApp pé kó send ẹ̀ à ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ lọ́kọ̀ wọlé kálọ́kọ̀ ò wọlé ni ó máa send ọ̀rọ̀ yẹn ó máa send voice note fọmọ mi ó ti fẹ́ wọlé sẹ̀. ọ̀tọ̀ ni tó lọ sí kò lè send ẹ̀ báwo ló sì máa send ẹ̀ tó wáyé pé lóòótọ́ ló lọ delete nítorí ọmọ sọ tó wáyé pé lóòótọ́ ni gbogbo ń tẹ̀ ń sọ tó wáyé pé àwọn ni wọ́n ń parọ́ àti àwọn pé irọ́ ilé ti perfect jù ni. Alhaji kò perfect o mi ì parọ́ o mo ń sọ mi ní mú kan mi ì parọ́. àti máa parọ́ mọ́ kóun ló wá lé mi wá. calm down tó bá jẹ́ pé òótọ́ lẹ́yìn sọ bẹ́ẹ̀ni táwọn ń parọ́ ṣé ẹn tó parọ́ rọ́bà yìí kò rẹ̀ ti ní plan tí ó ṣe débi pé yóò wá lọ sẹ́ndì yẹn sí yín tó ẹ pé òótọ́ lẹ́yìn sọ ṣé bẹ́ẹ̀ sọ pé wá dìlítì tó wà lórí fóònù ọmọ yìí ni. bẹ́ẹ̀ni. so ẹn tó lè smart láti wá dìlítì yóò wá gọ̀ yóò wá sẹ́ndì ìyẹn sẹ́yìn ṣé kìí ṣe pé evidence ló wá dìlítì yẹn tó bá jẹ́ pé òótọ́ lẹ́yìn sọ ni o tó bá jẹ́ pé òótọ́ ni ọkọ àtìyàwó yìí náà ń sọ ṣé ẹ rí pé tẹ́yìn náà hun tẹ́ ẹ gbélé ọkùnrin yìí lórí ẹ ti hàn lé mọ̀. Alhaji ìhun kankan ìhun kankan. ṣé ẹ̀gbọ́n Yorùbá mi ní bọ́mọ bí Yorùbá ní ẹ calm down ọ̀rọ̀ tí ò dìyàn kò láriwo lọ ẹ kàn ti fún wa gbódìdí sàn gan ni the two parties ẹ ti fún wa gbódìdí sàn because we have to go extra mile to get the details of that deleted conversation. tán ti di lórí fóònù ọmọ yìí à ń láti wà torí fóònù ìyá yìí à ń láti wà torí fóònù bàbá yìí à ń láti wà ṣé báyìí ṣe yahoo so that ká má lọ kọ́ bọ fóònù yín ló ṣe ń sọ bẹ́ẹ̀ o ẹ̀yin ló dẹ̀ ṣe yahoo ìwọ náà ṣe yahoo torí a kọ́ bọ fóònù yín a kọ́ bọ àwọn ayé ọkọ̀ bọ o. ẹ̀kọ́ bọ̀ mo fẹ́ kọ́ ọmọ Nàìjíríà kọ́ bọ̀ a kọ́ bọ. tó náà fẹ́ fìyà jẹ mí wọ́n dẹ̀ ń parọ́ ojúkorojú mọ́ mi lójú mi. Alhaji yẹn jẹ mo kọ́ ẹ listen sí voice yẹn tó. distance mọ́ even káni tó sọ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ ọmọ yìí sì lè bọ́ sọ̀rọ̀ ọlọ́run. wàhálà ìbáyé sọ̀rọ̀ yìí. káni pé tó sọ pé ṣẹlẹ̀ yẹn ṣẹlẹ̀ voice yìí ó sì lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí level tẹ́ ẹ jọ wà. tẹ́bí kú wá lé rẹ tó wá lé rẹ against the wish of her parents ni tí mọ́mí sọ̀rọ̀ tán fọwọ́ gbáyà pé ó máa bí sí ibi iṣẹ́ ìjọ tọ́lọ ọbẹ̀ náà ibi iṣẹ́ rẹ̀ rò pé wà. ibiṣẹ́ la rò pé wà bọ́adẹ̀ ti padà máa lọ padà find out wọ́n ní ó ní off níbi iṣẹ́ níjọ́ yẹn pé ọ̀gá ló fún ní off wípé torí extra iṣẹ́ tó ṣe ní ọ̀gá ṣe ní pé kó rest níjọ́ yẹn but kò sọ́nlé nítorí bargain tí wọ́n ti jọ dì gbogbo tó dẹ̀ ṣẹlẹ̀ igan mi ń gbọ́ nǹkan kan obìnrin ló jẹ́ kí n máa padà gbọ́ gbogbo ọ̀rọ̀ yìí mi ń gbọ́ òun ló ń wálé mi òun ló ń wá sí inú ilé bí wá ń download ọ̀rọ̀ fún mi ìmọ̀ nǹkankan òun ló jẹ́ kí n lọ́mọ yìí gan pé wọ́n ṣe nǹkan tó yẹ fún ẹ. ó wà á bí sẹ́wọ̀n la ó ti sọ fún mi. ẹ bá ń pe. pé nọ́mbà ọ̀gá ẹ ó lè má ti sùn ọkọ pé staff. ẹ bá ń pe ọ́fíìsì wọn kò wá lọ́la mo fẹ́ bẹ̀rẹ̀ investigation mi lórí ẹ̀ lọ́la. dáadáa. mo fẹ́ bẹ̀rẹ̀ investigation mi lórí ẹ̀ lọ́la. ẹ mú fóònù mi wá. kò wá lọ́la. mi ì pè mo fẹ́ fi nǹkan hàn wọ́n ni. I can call you anytime. bẹ́ẹ̀ni àbọ̀ ọlá. no mi ò ní ìdíwọ́ lọ́la. okay. I don't need you tomorrow. I can call you anytime. ẹ jẹ́ kí n yọ̀dá yẹn máa lọ. ẹ jọ sá Alhaji mo fẹ́ fi nǹkan kan hàn yín ni torí nígbà tó ń paint oríṣiríṣi nípa ọ̀rọ̀ ọmọ yẹn ẹni tó ń sọ̀rọ̀ bí ìgbà tó ṣe pé ọ̀wọ́n chat kan tí ó nígbà tó òun sọ pé ọ̀wọ́n chat kan ó ti kó lórí fóònù òun pé òun fẹ́ fi mọ̀ bóyá ó wà lórí fóònù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ níbi fọ́ ọ̀kọ́rọ̀ tó máa gbóná tó báyìí o ibi tó kó pamọ́ sí ọ̀wọ́n chat yẹn nìyí o ọ̀tọ̀ tún nìyẹn. ṣé ọwọ́ àtọkùnrin yàbí. bẹ́ẹ̀ ni ṣẹ́wárí eléyìí ṣẹ́tì òun ló fi kọrin fún o nígbà tí lọ́ọ̀fù ń dún o. Mama, I don't understand the conversation of this girl and this man. before kí nǹkan tó máa. It has been established
wípé àwọn méjèèjì ń fẹ́ra wọn, wọ́n dẹ̀ nífẹ̀ẹ́ ara wọn. That has been established. N tí mo fẹ́ mọ̀ tá a nílò jù gangan kìí ṣe àárín wọn mọ̀ ń wá ẹ̀yin ẹ̀ dìde. Gbogbo eléyìí ẹ̀ tọ́jú ẹ̀ dìde. Kò jẹ́ bó ti jẹ́, kò jẹ́ bó ti lóun ó jẹ́. Ọpẹ́ pàtàkì lọ́wọ́ Alhaji Dr. Oríyọmí Hamzat, olóòtú àti olùdarí Àgídìgbò. Iwájú ni ọ̀pá ìgbì tí yín ó máa rí sí o. Àgídìgbò ò ní dànù o, kọ́kọ́rọ́ alátẹ ò ní wọ́ mí o. Èmi ó máa fẹ́ yìí ṣe lọ́nà. Ire o.